according to the time níbi tí ẹ wà káàkiri àgbáyé. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, pàápàá jùlọ ọmọ Yorùbá tó ní ìgbàgbọ́ nínú oore tọ́lọ́run ṣe fún wa, wípé a rí àánú gbà, pé orílẹ̀-èdè Yorùbá ti kúrò ní òkùnkùn, ó ti wọnú ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè, pé orílẹ̀-èdè Yorùbá ti kúrò nínú oko ẹrú, àti ní ìtúsílẹ̀ láti lè lo ògo tí Ọlọ́run ọba alààyè fún wa, láti lo ìgbéga oore ọlá tí Ọlọ́run fún wa, ká lè lo fógo Ọlọ́run, ká lè máa yìn títí láé. Mo kí gbogbo pátápátá káàkiri àgbáyé. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gbogbo ìgbà, ẹ ṣé gbogbo àdúrà yín dẹ̀ ń gbà káàkiri àgbáyé, nítorí ogun yìí pọ̀ gan, ìjà òkùnkùn àti ìmọ́lẹ̀ ni, ìrìn ẹ̀mí ni, kì í ṣe tara. Ṣùgbọ́n gbogbo àdúrà tẹ́ ń gbà fún mi káàkiri àgbáyé, ó ń wá síwájú tí Ọlọ́run alààyè, gbogbo ẹ̀ lọ́lọ́run láti máa fi defeat àwọn ọ̀tá, àti gbogbo ọ̀nà tó ń gbà, àti gbogbo nǹkan tó ń ṣe. Ọlọ́run alààyè kò jẹ́ kó jẹ́ fún wọn, torí Ọlọ́run ò gbóhùn wọn, ìbínú Ọlọ́run ló ràn lé wọn lórí. Nítorí gbogbo àdúrà tẹ́ ń gbà ní gbogbo ìgbà, mo dúpẹ́ gidigidi, ẹ ṣeun, mo dúpẹ́, nítorí fún orílẹ̀-èdè wa ni, wípé àníṣe yẹ ó ti dúró, torí orílẹ̀-èdè wa ni. Mo dúpẹ́ o, ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ kú ìsinmi ọjọ́ ìní, ẹ̀mí máa ṣe púpọ̀ ẹ̀ ní àṣẹ ti Ọlọ́run alààyè. Ẹ̀mí máa ṣe púpọ̀ ẹ̀ o, nínú owó, nínú ọlá, nínú àlàáfíà, nínú ìdùnnú, nínú ayọ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ẹ ṣé mo dúpẹ́. Mo wá fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán ti dìde ní gidi, tán dìde tán ṣe ìrànlọ́wọ́. Mo fẹ́ try láti sọ Yorùbá aláìfi kankan kún léni o, ó ga jù. Lágbára Ọlọ́run, gbogbo àwọn tán ti dìde tán pátápátá, tán ti donate ní gbogbo state, ní local government káàkiri. Ẹ ṣé mo dúpẹ́. On behalf of gbogbo òyìnbó ti wọlé. Báwo la ṣe máa sọ yẹn ní Ọlọ́run ṣàánú, a máa lọ́lé ìwé o. Lórúkọ gbogbo àwọn ìgbìmọ̀, gbogbo àwọn ẹlẹgbẹ́. Ẹ ṣé ní orúkọ gbogbo ọmọ Yorùbá, ìran Yorùbá tó ti lọ, ìran Yorùbá tó ń bẹ ń sìn, àti ìran Yorùbá tó ń bọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọwọ́ yìí ò ní kan ìsàlẹ̀ àpò, ojú ò ní tì yín. Àní kábàámọ̀ láíláí. Èyí tá a dìde tá à ń ṣe, ìtọ́lọ́run pè wá pé ká dìde ká ṣe. Ìtàn rẹ̀, ìtàn ògo ló máa jẹ́ títí láíláí nínú ayé wa. Ká máa fìyìn fọ́lọ́run títí ayérayé. Tí Ọlọ́run pè wá, wípé yá ká dìde, ká lọ jíṣẹ́ fún ìran wa. A fi tara jẹ, a fi tẹ̀mí jẹ, a gbóhùn Ọlọ́run, a dẹ̀ ṣe tọ́lọ́run ní ká ṣe. Ojú òní tiwa o. Ayọ̀ ló máa jẹ́ tiwa títí ayérayé. Ìròyìn ayọ̀ òun ni tiwa, ọ̀rọ̀ ayọ̀ òun ni tiwa, orin ayọ̀ òun ni tiwa, ijó ayọ̀ òun ni tiwa. Lórí gbogbo ohun tá a bá ń ṣe ní gbogbo ìgbà, pé a máa rí àánú gbà ní gbogbo ìgbà lágbára Ọlọ́run, láṣẹ Ọlọ́run. Ojú òní tiwa o. Ẹ ṣàánú wa ni, òun lẹ ṣe dìde láti ṣe donation ní kind and cash. Yorùbá ẹ ṣe donation ó ga jù. Ẹ ṣe ètò ìdáwó lóríṣiríṣi pẹ̀lú dúkìá. Ẹ ṣé sà, ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin wá ṣe ìtàfíìtà wa, òtítà wa. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo àwọn kan tẹ́ fi náwó sí wa ní towó àti ní dúkìá. Ẹ ṣé, Ọlọ́run á bùkún yín, ojú òní tì yín o, torí ẹ ṣàánú wa ni. Àánú Ọlọ́run máa wà nínú ayé yín títí ayérayé. Tẹ́ bá ń lò ó máa dún, tẹ́ bá ń fà ó máa tóra wọn ní àṣẹ Ọlọ́run. Gbogbo bí tẹ́ bá dé báyìí, àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín. Àánú Ọlọ́run máa fọhùn fún yín láti rí gbogbo ohun tẹ́ bá ń ṣe láṣeyọrí, láṣẹ ti Ọlọ́run. Àṣẹ Ọlọ́run máa ṣe o, ẹ ní ṣe àṣedànù. Ẹ ṣé mo dúpẹ́. Àkọ́kọ́, a tún yìí ní ìdí assistant dáadáa o. Ẹ má sọ pé bóyá Oliver Twist ni wá o, Oliver wants more, pa ṣáà ń béèrè sí nítorí ọmọ Yorùbá pọ̀ gan. Even though wọ́n kọ sínú ìwé pé a pọ̀, ṣùgbọ́n àwa mọ̀ pa pọ̀. A dẹ̀ fẹ́ kí gbogbo wa ká jáde gan, tijó tayọ̀, tó ń jẹ, tó mi, ti gbogbo nǹkan dáadáa,
torí náà ẹ jọ̀ọ́ list àwọn nǹkan tá a fẹ́ ó wà lọ́dọ̀ sísítà mi kò ń ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ó wà lọ́dọ̀ dáàdì wa bàbá ọgbọ́n àfà Black Lion gbogbo list ni a ti kọ́ nǹkan tẹ bá rí ń bẹ̀ tẹ fẹ́ ṣe ní oore fún wa fún ọmọ Yorùbá fún ìjáde wa káàkiri gbogbo state Yorùbá mẹ́jẹ̀ẹ̀jọ ẹ jọ̀ọ́ ẹ bá wa náwó kíákíá a ní àsìkò rárá ètò kù kékeré ni so ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí mo mọ̀ pé àwọn kan máa dá sí o tá a bá tún ti bọ́ síta o ṣùgbọ́n ó dáa kẹ́ bá wa dá sínsìn kí ètò yẹn kó lè lọ smoothly olúwa o kẹ́tò yẹn kó lè lọ dáadáa ẹ ṣé ó lè lọ déédéé ó lè já sí rọrùn. ẹ ṣé sà again Ọ̀yọ́ state ló sì lead o àwọn Ọ̀yọ́ yarí gan o wọ́n yarí ìgbà kan Oǹdó tiẹ̀ fẹ́ lé wọn bá irọ́ ni Ọ̀yọ́ tún lọ síwájú fàáfà ó mà wá ga o gbogbo state ló ń lé wọn bá Ògùn Ọ̀ṣun Èkó wọ́n tiẹ̀ fẹ́ fa Èkó sẹ́yìn pàápàá àfi àjẹsára ló máa help wa lẹ́kọ̀ọ́. ogun òkò wa rí Ọ̀yọ́ ìṣẹ́rú ẹnìkọ̀ọ̀kan ogun òkò wa rí. ẹ ṣàkárà yìí náà ni àfikọ́ lọ́n ṣàánú fún wa Ọ̀yọ́ yarí tán o ẹ jọ̀ọ́ àwa state tó kù ẹ má jà gbẹ̀yìn rárá o at least ká tiẹ̀ bá Ọ̀yọ́ bá a ní ìyá ká bá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àdìde tán mo wá fẹ́ mú wá sí àkíyèsí wa Kogi nítòótọ́ kì í ṣe gbogbo Kogi ní Yorùbá ṣùgbọ́n Yorùbá wà ní Kogi ọmọ Yorùbá pọ̀ dáadáa tó jẹ́ àwọn ọmọ ológo wọ́n wà ní Kogi Yorùbá ló ní Kàbànà Yorùbá ló ní Lọ́kọ́jà àwọn bíi tí Yorùbá ní pọ̀ ń bẹ kí ló dé tó jẹ́ pé àwọn ìdílé wa ọmọ Kogi kí ló dé tiẹ̀ tẹ́ ń fà sẹ́yìn ẹ má fà sẹ́yìn o torí àwọn míì máa ní Kogi òun ṣe ara Yorùbá níyìn o ìran Yorùbá níyìn ìran Yorùbá gidi ní ẹ̀yin Yorùbá tó wà ní Kogi ẹ dìde o ẹ dìde gidi ẹ má ní bóyá nítorí àwọn ẹ̀yà míì wà ń bẹ̀ kò sí wàhálà nígbà tá a bá máa pín boundaries àwa àti ìjọba Nàìjíríà a máa mọ ibi tí yẹn dé a máa yọ síra wọn àlà a máa mú àlà wà so ẹ̀yin náà lè máa ṣì máa control Kogi ètò dàbẹ́ ní pé wọ́n yọ yín sílẹ̀ ń sìn wọ́n ṣe ẹ̀yin gangan lẹ ṣẹ̀ṣẹ̀ máa control àyè yín ẹ lè wá change orúkọ tàbá dé conference láti kọ constitution ẹ lè change orúkọ tẹ́ ẹ bá forúkọ yẹn ṣùgbọ́n ẹ ṣì represent ibẹ̀ yẹn dìde ẹ jọ̀ọ́ o Kogi ara Yorùbá ni o ara Yorùbá gidi gan ni àwọn tó tiẹ̀ jẹ́ ìran wa tán fẹ́ dá sí but nítorí àwọn amúnisìn ti yọ wọ́n kúrò ńgbà yẹn nígbà yà àwọn bàbá Awólọ́wọ̀ kò sí nǹkan tá a lè ṣe sí but a mọ̀ wọ́n pé ẹ̀jẹ̀ wa ni wọ́n ànìkan tí ó bá dẹ̀ tọ́ sí ẹ̀jẹ̀ wa náà ó máa tọ́ sí wọn àwọn Benin àwọn Edo àwọn Delta Yorùbá ni wọ́n ṣùnkan tó bá tọ́ sọ́mọ Yorùbá máa tọ́ sí wọn tó ra mọ̀ wọ́n pé ẹ̀jẹ̀ wa ni wọ́n a kàn lè papọ̀ síbẹ̀ ni tó rán yà wọ́n kúrò ní ọ̀dọ̀ wa bọ́n ṣe ń ṣe oríṣiríṣi kátikàti ni àwọn amúnisìn yìí bẹ́ẹ̀ náà náà yà àwọn kan tó wà ní Benin Republic kúrò lọ́dọ̀ wa nítorí omi ni o àwọn amúnisìn nítorí omi nígbà tán fẹ́ pín tó ń ṣe partition scramble and partition of Africa níjọ́ náà lọ́hùn I think 1845 or 18 something ìgbà tán pín apá ti Yorùbá tó wà ní ibi tó wà ní Nàìjíríà tó ń pè Nàìjíríà kò sí ibi tí omi máa jẹ́ fún Benin Republic France wá ń sọ wípé òun lòun ní Niger so báwo lòun ṣe fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ omi náà òun dẹ̀ ní ìdomi ìyẹn agbami láti máa gbé ìgbà iṣẹ́ mọ̀ pọ́kò ojú omi nìkan náà ń lò báwo lòun ṣe fẹ́ ṣẹ̀ṣẹ̀ náà fi wá wò pé okay no problem Ọlọ́run ṣàánú àwọn amúnisìn wọn lè ránu Ọlọ́run táyé máa fi parẹ́ o kò dẹ̀ sí nǹkan tán lè mọ̀ ṣe láyé àtúbọ̀ tán máa bá wọn gbogbo tán ṣe fún gbogbo dúdú lápapọ̀ àwọn padà bọ̀ á bá wọn o ìyẹn ló jẹ́ kán wá pín àwọn apá ti Yorùbá sọ̀hún yẹn so wọ́n á lè rí omi yẹn lò láti lè máa access lọ sí Niger Republic kò sí wàhálà ìran wa wà ń bẹ̀
ìran yorùbá wà ń bẹ̀ amọ̀ra wa ẹ̀jẹ̀ yorùbá ni wọ́n gbogbo ohun tó bá tọ́ sí ọmọ yorùbá òun náà ló máa tọ́ sí wọn constitution yorùbá máa recognize yẹn pẹ̀lú àṣẹ ti ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o gbogbo wa pátá ti dìde ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tún dìde sí o ẹ ṣé ẹ jọ̀ọ́ mo fẹ́ àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ sí sọ nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ sọ̀rọ̀ lórí ọgbọ́n tí a ti kọ́ lórí nínú ìrìn àjò yìí ọgbọ́n tá a ti kọ́ pọ̀ o ṣùgbọ́n kan ṣe pàtàkì gan tí mo fẹ́ ká dìmú gan tí mo dẹ̀ fẹ́ ká lò òun náà ni pé àwọn amòfin àwọn lawyers àwọn náà máa ń sọ wọ́n ní equity ìwọ tó o bá fẹ́ béèrè fún nǹkan make sure pé nǹkan tó o fẹ́ béèrè fún yẹn ìwọ fúnra rẹ ọwọ́ ẹ mọ́ àníyàn ẹ mọ́ lé lórí èrò ẹ mọ́ lé lórí ṣẹ́rí àti kọ́ ọgbọ́n kan ẹ má jẹ́ àtúnṣe ẹ̀rọ yẹn mi ò mọ mistake àṣìṣe ọlọ́run ní jẹ́ àṣìṣe ẹ má jẹ́ àtúnṣe àṣìṣe yẹn mọ́ torí à ń lọ sí àti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè tuntun tí ọlọ́run bá wa gbé kalẹ̀ nínú àánú ẹ̀ ẹ má jẹ́ àṣe àṣìṣe yẹn o àṣìṣe náà ní pé ká máa fi sentiment ṣe nǹkan instead of ká dojúkọ nǹkan tó yẹ ká ṣe reason tá a ṣe ń ṣe ìdí tá a ṣe ń ṣe gangan tó yẹ ká face face yẹn àwọn máa lọ sórí pé àgbàlagbà ni arúgbó ni ọkùnrin ni obìnrin ni ó mọ̀wé kò mọ̀wé ó kàwé kò kàwé ìlú kan ló ti wá èdè kan náà là ń sọ ẹ̀sìn kan náà là ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tá a bá ti gbé above nǹkan tó jẹ́ pàtàkì sí ayé wa ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni torí wípé a ti ń sin nǹkan yẹn nìyẹn àsìn ọlọ́run a ti ń fi nǹkan yẹn a ti ń fi wé ọlọ́run torí à ń sọ wípé èèyàn yẹn àbí nǹkan yẹn òun ló mọ́ òun ló tán nǹkan tó yẹ kó jẹ́ nǹkan tó jẹ́ àǹfààní fún ayé wa àbí fún ayé ìran wa a sọ yẹn sílẹ̀ àwa fẹ́ sọ nǹkan àbí èèyàn di ọlọ́run ọlọ́run ò lọ́wọ́ sí o kò sí nǹkan náà láyé yìí tó gbọ́dọ̀ bá ọlọ́run dọ́gba ẹ má jẹ́ àṣẹ mọ́ o àṣẹ nínú ìrìn àjò yìí tó dẹ̀ fẹ́ di àkóbá ṣùgbọ́n àánú ọlọ́run ni kò jẹ́ kó di àkóbá fún wa ẹ jẹ́ a máa wo nǹkan ẹ wo dáadáa tó bá di àsìkò táwọn ọmọ yorùbá máa bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n ń gbé igbá ìbò ẹ wo àwọn tó bá dé síwájú yín ẹ má wo wípé ìlú mi ló ti wá abúlé mi ló ti wá bùrọ̀dá mi ni àǹtí mi ni ó kàwé kò kàwé ó darúgbó kéré ẹ má wo yẹn o ẹ wò ó wípé ṣé ó lè ṣe nǹkan tẹ́ fẹ́ fún àǹfààní orílẹ̀-èdè fún àǹfààní gbogbo àpapọ̀ everybody ṣé ó lè ṣe ṣẹ́ńtẹ́ lè jẹ́rìí ni ìṣe ẹ̀ lẹ́ máa fi mọ̀ ìwà ọ̀rọ̀ ẹ̀ lẹ́ máa fi mọ̀ ẹ̀ mọ̀ nínú ìṣe oníkálukú ẹ̀ mọ̀ nínú ìwà oníkálukú kò dàrú láíláí ẹ̀kọ́ láti kọ́ o ẹ má jẹ́ àṣe mistake yẹn mọ́ nítorí nínú nǹkan tó yẹ tá a tún kọ́ nínú ìrìn àjò yìí òun ni the control of mind weapon ọ̀tá ni wọ́n máa fi yé divert wọ́n máa fi múyàn kúrò wọ́n máa fi múyàn kúrò ní ojú ọ̀nà gidi ojú ọ̀nà òtítọ́ wọ́n á múyàn lọ sí ọ̀nà omi ọ̀nà òkùnkùn so wọ́n á máa control mind èèyàn pẹ̀lú nǹkan táwọn bá sọ síta wọ́n á máa èmi máa ń control mind èèyàn pẹ̀lú ìwà tó tún hù ẹlòmíì adébì kan á máa waste owó á máa dáwó nù á máa ṣe ó ń control mind àwọn èèyàn pẹ̀lú ìwà yẹn nìyẹn tó rán máa wò pé owó rèé owó ló ń dà ní àfi kóun náà lọ wá owó by force by fire ẹ jẹ́ ká ṣọ́ra o torí ìgbékalẹ̀ tọ́lọ́run bá gbé orílẹ̀-èdè wa kalẹ̀ yìí nínú àánú ẹni nínú ìmọ́lẹ̀ ẹni ẹ jẹ́ káyé kó rí ògo yẹn ẹ jẹ́ káyé rí ògo ọlọ́run ayé àwọn ọmọ yorùbá kó rí ògo ọlọ́run lórílẹ̀-èdè wa pé aṣíwájú la jẹ́ ní àgbáyé yìí ní gbogbo àgbáyé ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ yẹn ẹ jẹ́ ká mú dání ẹ má já sọnù o ẹ jẹ́ kó wà lọ́kàn wa ní gbogbo ìgbà
ẹ rí i pé ń lo òyìnbó ìlọsíwájú ń wà fún wọn àwọn ò fẹ́ mójú orí ẹ o wọn ò mọ ojú orí ẹ kan tó ń bá máa sọ wọn máa sọ fún ẹ tó o bá ti ṣe dáadáa tí o bá ti tọ̀nà tó yẹ kó o tọ̀ wọ́n máa sọ fún ẹ o bá kéré o bá dàgbà o bá darúgbó kò kàn wọ́n o bá jọkùnrin o bá jóbìnrin kò kàn wọ́n tí wọ́n ṣáà ní pé ṣe ń tó dáa ṣe ń tó dáa kì í ṣe pé nítorí òfin nìkan bọ̀ nítorí àwọn kan ń wò ẹ́ láti fi ẹ́ ṣe àríkọ́ṣe ẹ rí i pé ibẹ̀ yẹn ibẹ̀ da gan kò kàn wọ́n wọ́n máa la orúkọ ọmọ ẹ lórí ni bọ̀ ìyẹn ò mí pé wọn respect ẹ o ìyẹn ò mí pé wọn ní respect o wọ́n ka respect kún gan wọ́n fi respect ṣeré but kì í ṣe pé kán wá ya dìdìrín o àbí kán máa ní ẹ má wo bẹ̀ kinní kan ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á wojú ẹ gidi tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe nǹkan tó lè ṣe àkóbá fún orílẹ̀-èdè ni àwọn máa wojú ẹ o wọn ti ẹ̀fẹ́ mẹ́rin tó jẹ́ rárá wọ́n máa wojú ẹ nítorí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi eléyìí ṣe ọgbọ́n lórí ìrìn àjò tí a ti rìn yìí especially àwọn tó ti rìn láti bíi ọdún 3 sẹ́yìn ẹ jẹ́ ká fi kọ́gbọ́n àkọ́kọ́ ṣé ẹ ń gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín mọ́ mi. bẹ́ẹ̀ ni mà gbogbo àgbáyé ń gbọ́ yín mà bẹ́ẹ̀ ni. all right ẹ ṣe sà ẹ ṣe mà ṣe é rí mo fẹ́ sọ nǹkan kan nígbà tí mò ń pariwo tí mò ń sọ wípé ẹ jẹ́ ká máa lọ lé ní 2022 àwọn kan dìde wọ́n ń wò wípé kí ló dé on 2022 I stand mo dúró lórí àpáta ríraré mo dúró lórí 2022 mo ń pariwo 2022 mo dẹ̀ ń ṣe àlàyé ìdí tí mo ṣe ń pariwo 2022 àwọn kan wá dìde wọ́n dúró wọ́n sọra wọn di Fáráò wọ́n ló ti ó di 2023 èmi ò tako ìbò dídì kò kàn mí mi ò tako because mo believe nínú fundamental human right mo dẹ̀ mọ̀ pé nínú ẹ̀ ni right to vote nínú ẹ̀ ni right to choose mo mọ̀ yẹn mo dẹ̀ respect ẹ̀ dáadáa mi ò di ẹni tó fẹ́ dìbò lọ́wọ́ torí mo mọ̀ pé nǹkan tó ń ṣe kò dí mi lọ́wọ́ rárá fundamental human right tèmi òun lèmi ń ṣe fundamental human right tiẹ̀ òun ló ń ṣe èèyàn kan ò dí èèyàn kan lọ́wọ́ orílẹ̀-èdè ní tọ̀dọ̀ tèmi ọ̀dọ̀ tiẹ̀ ẹ̀yà section nínú orílẹ̀-èdè nínú ìgbésẹ̀ tó orílẹ̀-èdè lápapọ̀ máa ń gbé ẹyọ kan nínú ẹ̀ òun ni electoral processing ẹyọ kan nínú ẹ̀ ni so ó ṣe wá ní ẹyọ kan yẹn fẹ́ override gbogbo orílẹ̀-èdè kò possible now kò ṣeé ṣe so irinwá ọ̀tọ̀ọ̀tọ̀ ní nàìjíríà dẹ̀ wà nàìjíríà I kept saying it ó wà nàìjíríà kò kúrò bẹ́ẹ̀ so wọ́n tó bá jẹ́ pé ìgbàgbọ́ ẹ pé nàìjíríà ní ẹ̀hẹ́ lọ ṣe process tí nàìjíríà ń ṣe bọ̀ orílẹ̀-èdè làwa nation làwa wá lọ́lé ẹ dìde ẹ ń ṣe àtakò ẹ ń ṣe oríṣiríṣi bọ̀ náà ń ṣe ìrànlọ́wọ́ ṣàánú tó lọ́lọ́run ló rìnrìn àjò yìí o òun ló ní ògo gbogbo ohun tó wà lórí ìrìn àjò yìí ọlọ́run ló ní o ó rán èmi ni o ó rán gbogbo wa tó gbé dìde ni o ó rán wa ni o òun ló ní ògo títí ayérayé lórí ìrìn àjò yìí òun ló ní àánú la rí gbà ọlọ́run dẹ̀ ṣe àánú yẹn gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé agbé pẹ̀lú pé wọ́n ń takò wọ́n bá ta irọ́ ni àwọn dẹ̀ náà rìnrìn irọ́ àwọn náà ṣe ìṣerọ́ wọ́n takò 2022 ó ti ga jù kò ní ṣe kò ní rí ṣe èmi kọ́ ọlọ́run ló ń ṣe ẹ tó takò ọlọ́run ni ọlọ́run ní yes ta ló tó bẹ́ẹ̀ tó sọ pé no lòun fẹ́ sọ níbo ni ọlọ́run wá fún yín ṣe pé òkè òun fẹ́ wo àrà tẹ́tẹ́ fẹ́ dá ó yá kó di 2023 yẹn òun fẹ́ rí yín lára nǹkan tí à ń sá fún lára nǹkan tí mò ń sọ tọ́lọ̀ ń gbẹnu mi sọ òun lẹ ti rí yìí o kékeré lélẹ̀ kò sí kí lélẹ̀ kò tí ì sí nǹkan kan òun ni ò sí owó yìí o tẹ bá dọ́jà ọlọ́jà lòun ò ní gba owó tẹ́lẹ̀ lọ́wọ́ yín meanwhile kò sówó
owó tuntun even though wọ́n náà ti extend ẹ̀ àmọ́ how far that is true but wọ́n náà ti extend ẹ̀ even tí wọ́n bá náà extend ẹ̀ owó tuntun dà ṣé ẹ dẹ̀ fẹ́ gbọ́ owó tuntun ó wà lọ́wọ́ àwọn kan ó wà lọ́wọ́ wọn dáadáa bẹ́ẹ̀ ni mo ń sọ fún yóò wà lọ́wọ́ wọn so kí ló dé tó jẹ́ pé aráàlú yẹn gangan lẹ wá ní lára kò sówó ní orí ATM kò sówó ní anywhere tẹ́ bá fẹ́ rajà wọn ò ní gba owó lọ́wọ́ yín ọlọ́jà ò rọ́jà tà ẹni tó fẹ́ ra nǹkan ò rí nǹkan rà ṣe rí ìnira tó ń fún aráàlú ṣe rí nǹkan tó ń ṣe ọṣẹ bẹ̀rẹ̀ ni o àwọn tó ń pariwo àwọn fẹ́ bi 2022 wo àwọn fẹ́ já lulẹ̀ ẹja ṣàwọ̀ ẹ̀ lulẹ̀ ẹja wálẹ̀ mo kọjá ntẹ́nikẹ́ni já wálẹ̀ kì í ṣe ìgbéraga ọlọ́run látìlẹ́yìn mi ọlọ́run ló rán mi ṣẹ̀ṣẹ̀ bí fórílẹ̀-èdè ni ẹ̀yin fẹ́ já orílẹ̀-èdè wálẹ̀ ni mi ò torí kankan ṣe ọlọ́run mo ráàánú gbà ni mo ṣe nítorí ìran mi ni kí ìran mi kó má parun kí ìran mi kó má di nǹkan gbàgbé kí àwọn èèyàn ìran mi kó lè máa yan ọlọ́run ni kí ọ̀dọ́ tó wà nínú ìran mi kó lè lo ògo ẹ̀ ni mi ò gbà nǹkan kan nú ẹ̀jù yẹn lọ ẹ wá ní ẹ̀ kán já wálẹ̀ kán gbé lulẹ̀ mo kọjá abẹ́ àpáta ayérayé ni tí ò ṣe forí sọ òun rèé o já wálẹ̀ já lulẹ̀ òun lẹ rí yìí o 2023 nìyẹn o ìbẹ̀rẹ̀ lẹ rí òun nìyẹn kò sépo kò sépo ẹlòmíì ò lè ṣiṣẹ́ torí wọ́n láti gbà tí ò bá síná á ṣàtàn generator tán bá dẹ̀ ná fẹ́ tán epo tán fẹ́ fi tán dà àsìkò ooru kò sẹ́ni tó lè sùn kò síná ẹ lè tan fan ẹ lè tan generator kí ló dé tó jẹ́ pé kó ní àwọn èèyàn lára òun lẹ sọ pé ẹ fẹ́ kò sómi because ẹlòmíì pumping machine náà máa fi gbé omi bọ́ọ̀hó wọn àbómi kànga wọn nígbà tí ò sépo ẹ máa fi tan generator kò síná kí ló dé tó jẹ́ pé ìnira yìí ni ẹ sọ pé òun ni káwọn ọmọ Yorùbá wọn forí sí báyìí náà ó yẹ kọ́ ọmọ Yorùbá wọ́n ti máa ṣe ìpalẹ̀mọ́ pé wọ́n ti ń palẹ̀mọ́ pọ́n fẹ́ lọ́ọ́ máa di ìbò Yorùbá nation ó yẹ kọ́ ti máa ṣe kọ́ ti parí Yorùbá conference fún constitution tá a bá ti parí ẹ̀ báyìí náà ó yẹ ká ti fẹ́ parí ẹ̀ kò síná kò síṣẹ́ ibùdó bá tiẹ̀ ní iléeṣẹ́ gan àìmọye iléeṣẹ́ tí ò lè function torí wọn lè gbowó tó bá fẹ́ ra nǹkan wọn lè gbowó lọ́wọ́ àwọn èèyàn àwọn náà rọ́jà tà inú kò sí security náà ni kò sóúnjẹ àṣọba máa tiẹ̀ ṣé wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ kó tó ra oúnjẹ ni kò sóúnjẹ ẹ wá fi gbogbo aráàlú sínú kò sí hope ẹ fi wọ́n síbẹ̀ àkílódé ẹ wá ń sọ fún àwọn èèyàn pé ẹ má jáde o tẹ́ bá jáde ẹ máa pa wọ́n ni wọ́n máa pa ọ̀tá wọn ni o wọ́n máa ṣe kinní kan ni o ẹ ń dẹ́rù bà ọmọ Yorùbá ẹ ń gbé ìbẹ̀rù sínú ayé ọmọ Yorùbá ṣé ẹ mọ àwọn tó ń lo ẹ̀rù ṣá àwọn tó ń lo fear ọ̀tá ló ń lo fear as a weapon wọ́n máa ń lò ní fún agbára láti lè control ìgbésí ayé àwọn èèyàn láti lè mú wọn jókòó sínú oko ẹrú kí ni ìlú òyìnbó ṣe yàtọ̀ àwọn ò bẹ̀rù náà because kí ló dé wọ́n mọ ẹ̀tọ́ wọn nítorí ìbẹ̀rù wọ́n á control mind àwọn èèyàn wọn ò ní jẹ́ kán lè ní ìmọ̀ lórí nǹkan kan ẹ wo tepo yẹn jẹ́ ká mú tepo as example kò ń ṣe títún o gbogbo weapon wọ́n máa fi ń lò fún at least most of the time tó bá fẹ́ ṣe election wọ́n máa ń lò dáadáa scarcity epo wọ́n máa ń lò dáadáa tó bá tún ti fẹ́ increase owó ẹ̀ wọ́n á tún ní kó scarce wọ́n máa fi ń ṣe ìkànnì nítorí Ọlọ́run kẹ́ àpapọ̀ Nàìjíríà pẹ̀lú epo àwọn one of the largest producers of crude oil so why ìtaṣẹ́ máa sọ pé à ń tò fún epo tí ò bá ń ṣe ìkà
àwọn ìlú tí wọ́n ń ta epo nàìjíríà sí àwọn yẹn ò tó fépo àwọn yẹn ò tó fépo ṣùgbọ́n wọ́n ń tó fépo ní nàìjíríà ẹ jẹ́ ká gbé yẹ̀wò ṣé ó jọra wọn náà àbò make sense in any way in any form ṣó ní meaning ṣáá ipò ọlọ́run fi nǹkan kẹwàá nǹkan yẹn kẹ̀ ló tún jẹ́ wá níyà báwo nìyẹn ṣe kábíyèsí ọlọ́run ẹ̀dá burú o èèyàn séèyàn ló ń ṣe ìkàyé o wọ́n ti mọ̀ pé táwọn èèyàn bá tó fépo àkọ́kọ́ frustration èkejì health wọn àlàáfíà wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí dínkù èrò wọn wọ́n ti ń control ẹ̀ because nǹkan tó a máa rò ní pé kò ń ṣàárí epo ìráàrin jàre gbogbo nǹkan yòókù tó yẹ kó mójútó nínú ìlú kò lè mójútó kò lè ro nǹkan míì in fact ó lack information kí ló dé because kò kúkú sí epo tó máa fi tan anything kò lè tan television kò lè tan radio tó bá dẹ̀ ní kóun lo phone ó máa láti ṣọ́ yẹn lò torí tó bá tún kú ó máa láti lọ wábi tó máa ti charge ẹ̀ gbogbo ọ̀nà náà fi ń gé wípé káwọn èèyàn máa ní information wọ́n máa jẹ́ kí data kó wọ́n nàìjíríà wà nílùú tó wọ́n jù tó ń náwó lórí fóònù tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí gbogbo nǹkan táwọn tó ń pè ní phone company tó ń lò nàìjíríà gangan ló ní orí ẹ̀nà jókòó lé lórí kò yẹ kó wọ́n ṣùgbọ́n ìkàyí náà ni ó di pé àwọn ọmọ yorùbá tẹ bá pè wọ́n máa ní àwọn ò tan data sílẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pè wọ́n ṣẹ̀ṣẹ̀ tan data wọ́n ṣẹ̀ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló dé so bó náà ti fẹ́ rí information bó náà ti fẹ́ mọ̀ pé right àwọn lélẹ̀ right àwọn kọ́ lélẹ̀ báwo dẹ̀ ló ṣe lè jà fún nǹkan tó o bá mọ̀ ṣé bó máa mọ̀ ń pa ẹ̀kọ́ tó lè jà fún ni ó máa mọ̀ pé right mi lélẹ̀ kí ló ṣe dé pé lóyìnbó ká tó ṣe pé wọ́n ti bọ́ síta because wọ́n mọ ẹ̀tọ́ wọn wọ́n mọ nǹkan táwọn máa gbà wọ́n mọ nǹkan táwọn ò ní gbà information orí tip ọwọ́ wọn ló wà wọn láàkẹ́ in any way in any form torí gbogbo ibi tó bá dé báyìí máa rí information ni but bí ìbá irọ́ ni even ordinary press in Nigeria ṣé wọ́n jẹ́ kán túraká ni ṣé wọ́n túraká lẹ́ sọ fún ọ pé ẹ má gbé nǹkan kan nípa àwọn eléyìí ẹ má gbé nǹkan kan nípa àwọn yẹn ẹ ti ń gáàgé press nìyẹn náà sọ́nbó làwọn ti fẹ́ rí information wọ́n á ti lọ tòtòtòtò sílé epo èmi ìjọ méjì kò tí ì repo rà kò ní jẹun kò ní wẹ̀ irú gbèsè ayé wo nìyẹn tí ò dẹ́ ń ṣe pé ìlú tí ò ní epo ìlú tó ní epo gidi ni ṣe rí pé ìkà nìyẹn o ìkà ni ṣé orí yẹn ni ẹ wá fẹ́ dúró sí lórí ẹ̀yin kan wá ń lo weapon ọ̀tá ló ń lo fear lára gbogbo nǹkan tó fi ń dẹ́rù bá àwọn èèyàn nìyẹn ìjáyà kọ́ lè pa àwọn èèyàn dànù kọ́ lè má ní ìlọsíwájú kọ́ lè takú sínú oko ẹrú wọ́n kó ìjáyà sí wọn lọ́kàn wọ́n control mind wọn gbogbo nǹkan wọn ò ní jẹ́ kán lo èrò dáadáa wọn ò ní jẹ́ kán mọ focus nǹkan tó yẹ kán dojúkọ ẹ̀yin wá ń lo weapon ọ̀tá ẹ̀dẹ̀ lẹ́dúró fún Yorùbá nation ẹ̀ ń pè àwọn èèyàn pé kán má bọ́ta ẹ̀ ń sọ̀rọ̀ nínú mídíà ní gbogbo ẹ̀ pé àwọn máa ṣe kí ni wọ́n fẹ́ pa wọ́n ni ẹ̀yin dẹ́rù bọ ọmọ Yorùbá ẹ̀ ń fi ìjayà sínú àyè ọmọ Yorùbá nǹkan tí ọ̀tá ń ṣe ẹ̀yin náà ṣe ṣé ọ̀tá ni yín ni ṣé ọ̀tá ọmọ Yorùbá ni yín tó jẹ́ weapon ọ̀tá lè weapon ọ̀tá ni fear ṣé ọ̀tá ọmọ Yorùbá kí ló dé kí lọ́mọ Yorùbá ṣe fún yín ẹ wo rádaràda tó ṣe ẹ kó máa ṣẹlẹ̀ ni fọlọ́n nǹkan tí ò dẹ̀ yé yín ẹ̀yin tẹ́ ń lo weapon ọ̀tá tó jẹ́ pé ẹ̀yin fara yín kó yẹ ká bí yín pé ṣé ọ̀tá ọmọ Yorùbá ni yín kí lọ́mọ Yorùbá ṣe fún yín kò sí nǹkan tí èèyàn lè mọ̀ ṣe kò sí ọ̀nà tẹ́ máa gbà anytime ṣẹ́rí téèyàn bá ní ẹ a máa lọ sí ilé à ń lọ́lé kò sí ìgbà náà ìgbàkígbà tó bá yá a máa bọ́ta náà nì kò sí ọ̀nà tẹ́ máa gbà ẹ máa bọ́ta ní ẹ ṣì ń láti bọ́ta tẹ́ bá fẹ́ jagun ẹ máa bọ́ta ẹ̀yin tẹ́ ń pariwo ẹ máa jagun ni o ẹ máa dàrú ni o ẹ máa ṣe ni o nítorí àwa ń sọ̀rọ̀ pé peace ẹ ń fẹnu tako nǹkan tá à ń ṣe ẹni àwọn ìbò náà ti ń ṣe yẹn ìbò náà ti ṣe rí ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ṣùgbọ́n náà ló ń ṣe ṣáwa ni
nígbà tá a ti bẹ ọlọ́run pọ́ ọlọ́run bá wa ṣe báyìí ọlọ́run ló ń ṣe náà kò kí ń ṣe àwa náà ẹ̀yin wá nítorí àwọn ògbà ọ̀nà pẹ̀lẹ́ ẹ fẹ́ jagun ẹ fẹ́ bà nǹkan jẹ́ ẹ fẹ́ ṣe ẹ nítorí ìyẹn kò kí ń ṣe èyí táwọn ń ṣe yóò right ẹ mọ̀ pé peace ọ̀dọ̀ ọlọ́run ni peace wà ọlọ́run wà lọ́dọ̀ tiwa àwọn ò tọ́jà àwọn ò jagun ogun ọjà wà ṣùgbọ́n tó bá gbé ogun dé ìyẹn ti di ẹ̀tọ́ wa o a máa defend ara wa mo máa ń fi ṣùgbọ́n yẹn sí ọlọ́run dẹ̀ ń ṣàánú wa à ń gbọ̀nà yẹn unique ni kò sí méjì ẹ̀ lágbàáyé ọ̀nà tá ọlọ́run ní ká tọ̀ yìí kò tí ì ṣẹlẹ̀ rí ó jọra wọn ní àwọn tó ti jọra wọn bẹ́ẹ̀ tán ti ṣe peacefully but tiwa yìí ó tún gbé gbọ̀nà míì àkọ́kọ́ ní láfíríkà àkọ́kọ́ ní láàrin àwọn dúdú ẹ̀dẹ̀ ń takò kò sí ìgbà náà kò anytime tó bá gbogbo yín tó bá jẹ́ pé tó ẹ dúró fún òmìnira yorùbá kò sí ọ̀nà tá ẹ lè gbà àwọn èèyàn láti jáde náà ní so why tá a jáde ń sìn kí ló dé tá a ní jáde ń sìn tẹ́ ń dẹ́rù bọ ọmọ yorùbá kí ló dé bẹ́ẹ̀ ṣe títí láti 2022 ni ẹ tún ti bẹ̀rẹ̀ ní 2023 ẹ̀ ń lo weapon ọ̀tá ẹ̀ ń lo fear ẹ̀ ń dẹ́rù bọ àwọn èèyàn ṣé nǹkan rọrùn fún wọn bí tán wà ókè tán bá jókòó sínú ilé kí ni wọ́n ń ṣe nínú ilé tí wọ́n ní dìde láti lọ ṣe nǹkan tọ́lọ̀ nìkan ṣe láti gbẹ̀tọ́ wọn níbi tọ́lọ̀ ti ṣe orédé tó ti ṣàṣeyọrí yọrí iṣẹ́ kí ló dé ẹ̀dẹ̀ ń blọọ̀kì kí ló ṣẹlẹ̀ ọlọ́run ti ṣẹ́gun gbogbo ọ̀tá ọlọ́run ti ṣẹ́gun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́rù bá yín o ẹ má jẹ́ ká fòyà rárá irọ́ lọ̀tá ń pa o àwọn ò ní bá wọn rìnrìn election nàìjíríà torí a sí nínú nàìjíríà mọ́ o ó lè má yá àwọn kan àwọn tó dẹ̀ rò pé àwọn fẹ́ wájà abájọ ẹ lè rí táyé máa fi parẹ́ o ọdẹ tó ń ṣọ́lẹ́dùmarè ni o níwọ̀n bá gbà tẹ́ ẹ̀ bá ní rídìí òkun tẹ́ ẹ̀ ní rídìí ọ̀sà ẹ lè rídìí eléyìí o ọlọ́run ló ṣe o kò kí ń ṣèèyàn kápẹ́ èèyàn ló ṣe ni àbó wà níkàáwé èèyàn ni ẹ ti rí bìwò ní adúrú ìrìn tẹ́ ń rìn physically spiritually ládùrú ìrìn tẹ́ ń rìn ẹ ti rí bìwò ó yẹ kẹ́yìn náà mọ̀ ọlọ́run ló ń ṣe kò ṣe wò kò ṣe dànù kò ṣe bàjẹ́ ìran yorùbá leléyìí orílẹ̀-èdè yorùbá leléyìí ó ti dìde ó ti di orílẹ̀-èdè so ẹni tó bá ní òun fẹ́ ṣe ìdìbò nàìjíríà ó máa lọ nàìjíríà ó dẹ̀ ní right láti wà ń bẹ̀ láti ṣe in fact nǹkan tó yẹ kó ṣe kékeré ni ó dẹ̀ máa dìbò ó máa gbé ìgbàgbọ́ ń bẹ̀ dáadáa nàìjíríà nìyẹn but yorùbá nation lélẹ̀ ìyàwó ṣe process nàìjíríà à sí bẹ̀ mọ́ ètò kù kékeré yìí ni ọmọ yorùbá lápapọ̀ ló sọ bẹ́ẹ̀ ipe àwọn lọ́lé ó ti tó gẹ́ àwọn fẹ́ máa lo ògo tọ́lọ̀ ń fáwọn fúnra wọn ó ti tó gẹ́ gbogbo owó nǹkan ọrọ̀ táwọn tán bá kó jọ lórílẹ̀ yorùbá wọ́n máa kó lọ ní àwọn kó tẹ́ṣẹ́rẹ́ wá fún ọmọ yorùbá nígbà wo la fẹ́ ṣe yẹn dà ká bá tún dúró díẹ̀ sínsìn wọ́n fẹ́ máa ta nǹkan ìní ọmọ yorùbá ká bá dúró díẹ̀ sínsìn wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ gbomi ká bá dúró díẹ̀ sínsìn wọ́n láwọn sọra wọn dẹrú àwọn tó kù kan pa wọ́n dànù àwọn ọba kan máa ṣerú fúlàní sẹ́ríkì emir kí ló dé tó jẹ́ pé ìyẹn lẹ́ ń nà sí ọmọ yorùbá tó jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ fọmọ yorùbá nìyẹn ṣùgbọ́n ọlọ́run ò ní fún yín ṣe o ọlọ́run ò tiẹ̀ fún yín ṣe torí ọlọ́run ti jù yín lọ ní gbogbo ọ̀nà lọ́lọ́run ti fi jù yín lọ kọ́mọ yorùbá kàn rí ni pé kì í ṣe pákún pariwo nìkan kì í ṣe pá ń pariwo òun lẹ ti ń rí kéékèèké yìí ni èyí tẹ̀sí rí kékeré ni mò ń sọ bọ̀ náà ní jẹ́ káàrí ìrèkúrì nítorí àti délé ń tiwa ẹni tó bá fẹ́ kó palẹ̀ mẹ́rù kó lọ nàìjíríà wọ́n jọ máa lọ yanjú ẹ̀ ń bẹ̀ wọ́n ní right àti move out but yorùbá ò ní yí padà tọ́lọ́lọ́n ló dá wa síbi tá a wà pẹ̀lú gbogbo ohun tó fún wa pátá èdè wa àṣà wa gbogbo nǹkan tó fún wa ìyẹn ò yí padà o tọ́lọ́lọ́n ló ṣe bó ṣe ṣe káàkiri àgbáyé nìyẹn oríṣiríṣi orílẹ̀-èdè
bó ṣe ṣe nìyẹn nítorí náà àwọn òkú òǹbí ta wà ó ẹni tó bá ní òtẹ́hùn lọ́rùn yóò bá nation ìwọ̀n òtí ẹ̀ fẹ́ kò sí wàhálà ẹnu ẹ ló fi sọ máa lọ síbi tó fẹ́ máa lọ sí nàìjíríà oníràìtì àti lọ sí nàìjíríà náà ẹ̀dẹ̀ ń takò kí ló dé ẹ̀dẹ̀ ń lajú tẹ́ bá mọ ìyà téèyàn tẹ́ àwọn ọ̀tá ọmọ yorùbá ni kí n wí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tẹ́ bá mọ nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́ bá mọ nǹkan tí ẹlòmíì tójú ẹ̀ ti rí nínú ijọ́ mélòó kan tá à ń sọ yìí ṣé nǹkan tẹ́ fẹ́ kán rírè kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo wa pátápátá ọmọ yorùbá lápapọ̀ lélẹ̀ ìbáwí o tó bá jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ó tẹ́ ẹni ọmọ yorùbá lọ́rùn kí ọmọ yorùbá yẹn kó má gbọ́ èyí tí mò ń sọ yìí tó bá jẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá ó tẹ́ ọmọ yorùbá yẹn lọ́rùn kò kàn án ní tí mò ń sọ yìí ò kàn rárá rárá ẹ jọ̀ọ́ ọmọ yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká bọ́ ta tán final eléyìí o kò sí yípadà kò change ni ó ní ìgbésẹ̀ tọ́lọ́run ti ní ká gbé ó ti ní oríṣiríṣi ìgbésẹ̀ tí ọlọ́run ní ká gbé à ń gbé àpapọ̀ wa náà la kúkú ń gbé ètò bá ní kémi gbé fúnra mi mò ń gbé fúnra mi bọ̀ ètò pọ̀ nú ẹ̀ àjọ ń ṣe ni ètò bá yẹ kí n ṣe fúnra mi mò ń ṣe tọ́lọ́run dẹ̀ ń jẹ́ aráàánú gbà aráàánú gbà ìyanu ṣẹlẹ̀ àwọn tó ń fojú di wọ́n ń fojú di ṣùgbọ́n kò sí wàhálà time ma tell history ma judge gbogbo ẹ̀ ń bọ̀ àfojú hàn náà kò dàrú ó máa fojú hàn dáadáa díẹ̀ ló kù àwọn tó ń rò pé àwọn lè fẹnu bà jẹ́ àwọn lè máa lọ gba àwọn bá wọn ń kọ lẹ́tà ara nù rádaràda irọ́ àti irọ́ kí ló dé tẹ̀ ń takò ìdúró yìí àwọn yẹn gbé lẹ́tà síta bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri platforms and all that ní lẹ́tà wo rádaràda wo ní tá à ń sọ ti kọjá rádaràda tẹ̀ ń ṣe yìí lẹ́tà ara nu olè ń gbé kiri àwọn ọmọ yorùbá ti kọjá bẹ́ẹ̀ irọ́ àti irọ́ lẹ́tà tó tún jẹ́ pé fèkì ni ẹ̀yin náà lè bẹ̀ mọ́ fèkì o ẹ̀yin lè máa ń pariwo fèkì ẹ̀yin lè tún gbé fèkì jáde ó ga fún yín o tí ẹ tún tó gbangba sùn lọ yẹ ẹ tún dákì ni ẹ fẹ́ kọ́ mọ̀ yín ṣé mi jẹ́ group ni tá n pè Dípò Nítorí Abíọ́lá group ṣé mo ní group ni àbí Òmìnira Yorùbá ṣé group ni ṣèbí independence Yorùbá ló ń jẹ́ ṣe gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ló wà ń bẹ̀ kí ló dé tí ìlara ìtara gbogbo nǹkan burúkú wà nù ayé yín báyìí tẹ́ ẹ lè focus pé kí ìran yín kò nu oko ẹrú ṣé ètò ìṣẹ̀lẹ̀ ló tẹ́ yín lọ́rùn kí ló dé kí ni irọ́ ṣe báyé yín jẹ́ báyìí ṣé amúnisìn lẹ́yìn ló ń bá ta ló sọ nàìjíríà lórúkọ ta ló kó nàìjíríà pọ̀ ta ló gbẹ́sẹ̀ lórí nǹkan nàìjíríà at least ẹ̀ bá mọ̀ rárá rárá ìgbà tí kò ìkú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjókòó yorùbá ṣé wọn fi hàn nínú gbogbo nǹkan tó ní ó cherish jù láyé nínú nǹkan márùn tó cherish jù láyé tí yorùbá wà ń bẹ̀ tí yorùbá wà ń bẹ̀ ṣé àwọn tó ṣe yẹn àwọn tó mú kọ́kọ́rọ́ nígbà tó ṣe oko ẹrú tó wọ́n tún fi kọ́kọ́rọ́ ti pa kí ni kọ́kọ́rọ́ tó fi ti èdè tiwọn English language àṣà wọn so that èdè tiwa wọ́n lè ní ká sọ èdè tiwa nù ká sọ àṣà tiwa nù tábàdẹ̀ ti sọ ẹni kò sí identity mọ́ nìyẹn tí ò gbà ó náà ní sọ pé kàn di permanent ẹrú ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ haúsá máa sọ pé haúsá fúlàní ṣèbí ń so ti ń di fúlàní nìkan tó bá ṣe díẹ̀ sìn haúsá ò ní síbẹ̀ mọ́ ṣèbọ́n tí mo bọ̀ díẹ̀ díẹ̀ ń sálẹ̀ ń bí báyìí nítorí kán lè lo identity ẹ̀ kán lè sọnù ni meanwhile àwọn tí wọ́n gbé wá kán wá fi sí orí gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ tí gbogbo ọmọ nàìjíríà tó ń tọ́ra wọn tó ń pera wọn ní wọ́n nàìjíríà nàìjíríà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ orílẹ̀-èdè lọ́lọ́run fi ń júwe gbogbo oníkálukú but àwọn tó ń gbé wá yẹn àwọn yẹn ò yí èdè wọn padà o wọn ò yí àṣà wọn padà wọ́n protect èdè wọn àtàṣà wọn wọ́n dẹ̀ protect ìran wọn ṣé wọn protect ìran wọn náà fẹ́ gbalẹ̀ onílẹ̀ fúnran tiwọn náà fẹ́ gba nǹkan oníkan fúnran tiwọn náà gba ipò onípò fúnran tiwọn ṣé wọn protect ìran tiwọn ní
ṣé àwọn ò fẹ́ kí ìran tiwọn kó máa expand ni ṣé wọn ò fẹ́ dáadáa fún ìran tiwọn ni ẹ̀yin wá ń wíṣì ìran tí ní nǹkan tí ò dáa àwọn wèrè. ẹ̀yin wá ń ṣe aburú sí ìran tiyín níbo náà ti ń ṣerú ẹ̀ níbo náà ti ń ṣerú ẹ̀ ẹ̀yin wá ń kọ lẹ́tà sí amúnisìn kí ló amúnisìn fẹ́ sọ fún yín tó fẹ́ lóun fẹ́ bímọ òun fẹ́ pa ni àbí ta ló bí nàìjíríà ṣé òun kọ́ ló bí ni òun kọ́ ló sọ lórúkọ ni òun kọ́ ló pòpọ̀ ni ṣé nǹkan kan wà tó ń jẹ́ nàìjíríà ni sórílẹ̀-èdè ni ṣòbó ní bọ́lọ̀ ń ṣe ti ṣe ṣòbó ní bọ́lọ̀ ń ṣe tó kọ́ tó sunrun wájú pọ̀ mọ́ tẹ̀yìn kọ́ tó bẹ̀rẹ̀ sí da gbogbo nǹkan rú bẹ̀rẹ̀ sí ní change mindset àwọn èèyàn tó fún àwọn èèyàn sóko ẹrú àwọn yẹn lè ń kọ́ lẹ́tà sí ẹ continue àbòsí náà dẹ̀ ni ìbéèrè dẹ̀ ni o bẹ́ẹ̀ ṣe béèrè ìbéèrè yín lórí irọ́ ni lórí irọ́ ni ta ló endorse ta ni ẹ jọ ọmọ yorùbá ẹ má jẹ́ kí wọ́n distract wa tẹ́lí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ distraction ni àwọn tó lè ṣe pàtàkì sí làwọn tó sọ wípé àwọn dúró ìlú kan ló máa wá declare àwọn o ìlú kan ló máa recognize àwọn o ìlú kan ló máa ṣe àwọn yẹn ló lè jẹ àwọn yẹn ló bá wí kì í ṣe àwa ẹ lọ wo archive nǹkan tí máa ń sọ náà tá a bá respect ara la respect ara wa èwo làbọ̀rọ̀ wá sọ pé wọn ló fẹ́ declare ta ni ọlọ́run ti declare wa ó ti dá wa ní yorùbá ó ti fún wa léde ṣe gbogbo nǹkan fún wa nígbà tó ọlọ́run dẹ̀ máa ṣe ìyanu gbogbo àgbáyé lápapọ̀ wọ́n agree to right to self determination especially fún indigenous people automatic nìyẹn tí ò tiẹ̀ ní wọ́n ní wọ́n pé nú rárá tí ò tiẹ̀ gbọ́dọ̀ ní interference nínú òun lọ́nà ṣe fáwọn yorùbá nígbà tó ọlọ́run dẹ̀ ti já ríran tó ti já amọ̀nà tó ti fi nǹkan yé wa so kí ló dé nǹkan tí anybody ò lè ṣe nínú ayé tuntun tá a wà yìí ẹ̀ wá ń purọ́ ẹ̀ ń dúró kéèyàn kan declare yín ẹ̀ ń dúró kéèyàn kan recognize yín yes tá a bá dúrà sí orílẹ̀-èdè nǹkan táwa ń béèrè pé recognition tá à ń béèrè fún ni pé ẹjọ́ orílẹ̀-èdè ni wá o ẹjọ́ o ìran yorùbá ti wà o kóyìnbó tó dé o à ń pariwo ara wa síta ipò òkè kan recognize wa kọ́ mọ̀ pé àti inú nàìjíríà yẹn kì í ṣe nàìjíríà ló wà ní nàìjíríà o àpapọ̀ ìlú náà ń pè nàìjíríà o kò kí ń ṣe pé nàìjíríà jẹ́ nǹkan kan o geographical expression ni o àpapọ̀ ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀ o ìkọ́nù àwọn àpapọ̀ yẹn ṣèbí lẹ́tà kan kọ sí ṣèbí kọ síbẹ̀ wípé different groups ló wà ń bẹ̀ diversity wà ń bẹ̀ ṣèbí kọ síbẹ̀ wọn ò yẹnu padà náà ṣèbí wọn mọ̀ nípa tí ò ṣe pé wọn ò mọ̀ sọmọ aláwọn ò mọ̀ ní ẹyẹ òyìnbó kọ́kọ́rọ́ tó fi ti pa ẹyẹ òyìnbó kúrò ṣé oníkàkùn ní ó lè bà bẹ́ẹ̀ ni. yes à ń béèrè pé recognize wa o torí fún àìmọye ọdún wọ́n ti pa ìtàn run o wọ́n ti yí ìtàn padà kò sí tàn lẹ̀ mọ́ o wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì mọbi tó ti wá o àwa yorùbá rèé o àwa ti rí lé ọlọ́run ti fi wá mọ̀nà lé o a ti ríran o ṣé bá ń pariwo pé kàn recognize wa òun nìkan tá à ń sọ nígbà tá a bá ti wá bẹ̀rẹ̀ interim government ń sìn pẹ̀lú àṣẹ ti ọlọ́run tí interim government bá ti débẹ̀ àwọn orílẹ̀-èdè tá a ti ń bá sọ̀rọ̀ bá ṣe gbogbo ẹ̀ láti jọ ẹ̀ tá à ń ṣàlàyé lè ṣe gbogbo ẹ̀ oríṣiríṣi tó ń rí gbogbo ẹ̀ lọ́tún lọ́sì àwọn àṣẹ̀ṣẹ̀ wá dìde láti máa sọ pé àwọn náà recognize aka àwọn congratulate wa ó tẹ́ wọn lọ́rùn ó ṣe o bó ṣe wà nìyẹn náà àìmọye ìlú lágbàáyé tẹ́ pé ó ní ìwọ̀nba ìlú tó recognize ẹ̀ in terms of international relations ìwọ̀nba ìlú ni ó recognize ìmí ẹ̀yọ kan ni ìmí 14 ìmí 50 ìmí 60 ìmí gbogbo wọn dẹ̀ ní ìmí gbogbo wọn kọ́ wọ́n dẹ̀ wà ń bẹ̀ kì í ṣe gbogbo ìlú tó wà lágbàáyé ni gbogbo everybody recognize now ó tẹ́ wọn lọ́rùn wá bá wọn ṣe kò tẹ́ wọn lọ́rùn wọn jọ ṣe ọ̀tọ̀ nìyẹn àti ìdébẹ̀ yẹn a dẹ̀ máa débẹ̀ tó tí interim government bá ti dé sí ojú àwa fi hàn gédégbé so ìlú wo ló fẹ́ bá yorùbá nation ṣe àṣẹ̀ṣẹ̀ máa rí wọn wọ́n á bẹ̀rẹ̀ sí gbójú jáde wọ́n á bẹ̀rẹ̀ sí kí wa gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ kò sí ẹ̀rọ ẹ̀yìn mọ́ ọ̀rọ̀ wájú ló máa kàn sìn torí wọ́n rí i pé ẹ̀tọ́ ni àwọn dẹ̀ lè sọ boldly pé orílẹ̀-èdè ni yí o àwọn dẹ̀ support orílẹ̀-èdè yìí torí àwa gangan fúnra ara wa a ti rìnrìn yẹn débẹ̀ a ti bọ́ sí ipò ẹ̀tọ́ wa
tá a bá bọ́ sípò ẹ̀tọ́ wa ta náà fẹ́ kí ta náà fẹ́ congratulate ta náà fẹ́ bá sọ̀rọ̀ torí àti ìdè final stage wa tá a bá rìn ìrìn yẹn dé final stage ó ti di dandan náà ètò bá lòun fẹ́ kí wa ètò lòun fẹ́ mọ̀ wá ètò fẹ́ bá a ṣe á bá wa ṣe àdẹ̀jọ́ ṣé under mutual respect ni èèyàn kankan ò lè wá bá wa pé nítorí kóun lè bá wa ṣe kóun lè recognize wa nítorí náà condition níbo lọ́dọ̀ ta ni kì í ṣe ìran Yorùbá o Ọlọ́run ní jáde aburú àákò olóko ẹrú kan àti níwọ̀ mi lágbára Ọlọ́run lágbára ẹ̀jẹ̀ Jésù àwọn ọkọ ẹrú mi o so kò sí pé condition wá gba condition lọ́wọ́ ta ni fún kí ni kì í ṣe ìgbéraga náà ní àgbáyé lápapọ̀ àgbáyé ìlú mélòó ìran mélòó ló ní nǹkan tọ́lọ́run fún wa a ní mineral resources natural resources human resources àkànní lásán a ní abundantly sí gbogbo nǹkan tá a níyẹn èèyàn kan á ní ká forí balẹ̀ fóun irọ́ tá a ti jáde lóko ẹrú yìí àtúnrí ọ̀tá wa mọ́táyé máa fi parẹ́ kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ so wọ́n tó bá lè o fẹ́ mọ̀ wá mutual respect ni o how do you say èmi àjọṣe level kan náà ni ọ̀rọ̀ pé bóyá mo tóbi ó tóbi sáàyè náà tóbi tó bá fẹ́ di ìbò nísìn ní UN tó bá fẹ́ dìbò ń bẹ̀ vote ẹyọ kan òun ni China ní ó jẹ́ ìlú ó jẹ́ pé bóyá 20,000 mélòó ni òun náà ń màmá ó ti ń flag yín mà wọ́n ti ń flag. vote ẹyọ kan òun náà ní China ní China ò sọ pé nítorí òun ní largest fi vote ìjọ púpọ̀ sí wọ́n ti ń flag mà. nísìnyí dẹ̀ ni dédé àsìkò yìí dédé ìgbà yìí kò tún sí ìgbà míì mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ wádìí ẹni tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn yẹn kò sí ìgbà míì mọ́ o kò sí àsìkò míì mọ́ dédé àsìkò yìí ni torí ẹ ti rí pé àsìkò yìí torí Ọlọ́run ló rin ìrìn yẹn fún rẹ̀ ẹ ti rí ọ̀nà tó ń gbégbà ẹ ti rí adúrò ogun tó ṣẹ́ ẹ ti mọ̀ pé òun ló rìn àsìkò yìí ni o kò yí padà rárá ṣe rí ọ̀rọ̀ Yorùbá nísìn ó dàbí ọ̀rọ̀ mo máa ń sọ wípé ọ̀rọ̀ landlord ṣe rí landlord tó ní ilé tenant ò sanwó a fẹ́ gbà finally ká lè máa lò ó a fẹ́ occupy ẹ̀ nígbà tá a ti dé ó ti dandan kó máa lò lọ so àwọn tó ń sọ pé má jáde ẹ̀yin fẹ́ kó máa lo dúkìá ọmọ Yorùbá lọ lẹ́yìn tọ́lọ́run ti ṣoore fún wa pé ìwé yín rẹ lọ fi gba nǹkan tẹ́ fẹ́ gbà kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ ojú òní tì wá lágbára Ọlọ́run ẹ jẹ́ ká dìde o eléyìí ò ń ṣe bóyá ọgbọ́n mi wà kò sọ́gbọ́n mi o kò sí ọgbọ́n kankan bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí ọ̀nà kankan mọ́ àfi ká máa lọ́lé ẹja máa lọ́lé torí àtúnṣe nǹkan téèyàn tiẹ̀ máa ṣe ti pọ̀ jù gbogbo nǹkan tó wà lẹ́sìn ground zero ni kò sí ọ̀kan àwọn ọmọ Yorùbá máa dìde tán ni àní rá o mò ń sọ ọ àní rìn o a máa ń láti sá eré káfò torí ibi tán fa ara wọn sí sẹ́yìn dé ó ti pọ̀ jù à ń láti dìde tán pátápátá pẹ̀lú máìndì wa mindset wa pé a ti dìde láti gbé orílẹ̀-èdè wa ní arugẹ kógo orílẹ̀-èdè wa lè búyọ kò ṣeé dúró wò wọ́n ti bà nǹkan jẹ́ kò sí ìgbà míì ò déédéé ìgbà yìí ni àwọn tó dẹ̀ láwọn fẹ́ ṣe ìgbégbàgbọ́n fẹ́ dìbò Nàìjíríà nìyẹn Ọlọ́run ṣe máàpù Yorùbá gédégbé ló dá yọ Ọlọ́run dẹ̀ tiẹ̀ ti pín dáadáa pẹ̀lú mi o tí ò bá ń ṣàwọn alábòsí yìí o tó tún re wá sísàlẹ̀ o tó ní North Central kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá nìyà Kwara àti Kogi ilẹ̀ Yorùbá nì Ọ̀yọ́ Empire ibi tó ń pè Kwara lẹ́ni ní ta ló ń parọ́ fún ta ni so Yorùbá ti dá dúró right àwọn tó fẹ́ dìbò tó fẹ́ gbé gbàbò right wọn ni but under Nigerian process nìyẹn
kán lọ sí nàìjíríà bó ṣe wà nìyẹn àwọn òbẹ ẹnikẹ́ni ìjà pé kán má dìbò kò sí ètò kan wa tó ráwò sí nàìjíríà káwa lọ gba ẹ̀tọ́ wa ni káàdì bẹ̀rẹ̀ sí ṣe ìgbésí ayé tiwa bọ́lọ̀ ń ṣe tò sílẹ̀ fún wa ní dáadáa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ agbégbèsè ẹ má jẹ́ àjókòó lẹ́yìn bá jókòó sínú ilé àwọn tó ní kán jókòó sínú ilé 2022 kó lulẹ̀ 2022 ò lulẹ̀ o ọlọ́run ṣe ìyanu o 2022 gangan ni yorùbá ti gba ìtúsílẹ̀ tí àgbáyé ti mọ̀ pé yorùbá ti sọ pé final àwọn ò ṣe mọ́ àwọn ti dúró ẹ mọ ìgbà tí yorùbá ti ń pariwo òun fẹ́ dúró ìgbà tó di bí ẹnujọ́ mẹ́ta tí yorùbá bẹ̀rẹ̀ sí wá tiẹ̀ wá sọ di pé òkè àwọn ò tiẹ̀ ṣe nǹkan mímọ́ àwọn ń lọ ni gbogbo ọ̀nà la fi ń declare ẹ lọ wo definition declaration now gbogbo ọ̀nà ni gbogbo wa fi ń declare ìtọ́lọ́ndẹ̀ ní ká ṣe kó lè rinlẹ̀ kó lè jẹ́ ẹ̀rí kó lè jẹ́ ìgbéga ìtúsílẹ̀ ọmọ yorùbá a ṣe ọlọ́run ló ṣe náà ọ̀nà tá a fẹ́ gbé gbà ọ̀tọ̀ ọ̀nà tó ọlọ́run gbé gbà fún rẹ̀ fóògùn ẹ̀ ń ló ṣe ó dẹ̀ ti wà ń bẹ̀ nìyẹn kò yí padà ìyẹn ò ṣe é ṣe lẹ́ẹ̀mejì tá a fẹ́ ṣe tá a fẹ́ occupy wọn kì í ṣe lẹ́ẹ̀mejì. kò yé wọn ní màmá. fáínà nìyẹn wọn ń ṣe lẹ́ẹ̀mejì kò ṣeé ṣe lẹ́ẹ̀mejì. ẹ̀kọ́ ni. ẹ lọ occupy ìlú yín lẹ́ẹ̀mejì o ẹ̀kan yìí náà ni fáínà nìyí kò yí padà. ètò dẹ̀ tún jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ní pé àwọn ológun wa àwọn ọmọ yorùbá tó wà ní armed forces gbogbo wọn oríṣiríṣi ni mo ń gbọ́ lóríṣiríṣi nínú wọn àti army o àti sójà o àti police o àti eléyìí o air force ni o immigration gbogbo wọn mo ń gbọ́ kankan tó common láàrin wọn wọ́n máa ní ẹ̀rù ń bà wọ́n ọmọ yorùbá kẹ̀ àkọ́kọ́ ọmọ yorùbá ṣó yẹ kó máa sọ pé òun bọ ọmọ yorùbá tí ò bá ń ṣe pé àwọn ìka múnisìn ẹ̀yin tẹ́ tún wá ní ẹ wọṣọ ọmọ ogun ẹ kí lẹ wọṣọ ọmọ ogun fún ṣé wọ́n máa ń pèrè ní ọmọ ológun àbí wọ́n máa ń sọ ọmọ yorùbá ní ọmọ balógun akíkanjú lọmọ yorùbá ẹ̀yin tún wá lọ ẹńtà ẹ lọ báná ṣe ń sọ ẹ lọ wọnú iṣẹ́ ẹ lọ ń ṣiṣẹ́ tó jẹ́ tológun ẹ wá ní ẹ̀rù ń bà yín ní ọmọ yorùbá kíni yẹn bà ọ̀tá mi lọ́kàn jẹ́ mo wá ń láti padà sí orí ìta àánú pé wọ́n lọ́hùn kí ló tún dé báyìí tó jẹ́ pé àwọn tó tún jẹ́ ọmọ yorùbá ológun wọ́n tún sọ pé àyà wọn ń já yẹn wọ́n fẹ́ ṣe kinní kan oríṣiríṣi nǹkan náà ti fi kọ́ ẹ̀rù bà wọn náà owó iṣẹ́ àwọn èlò náà san fún yín o ṣé wọ́n sì ti yín bí èèyàn ni ṣé wọ́n mọ iṣẹ́ tẹ̀ ń ṣe ni ẹ̀rù ń bà àwọn ẹ̀kọ́ máa rò pé kinní kan kọ́ máa rò pé kinní ẹ̀rí ti wà ń bẹ ẹ̀rí wà ń bẹ àgbáyé ló mọ̀ pé tí ìran kan bá dìde tán lọ gbogbo yín pátá tó wà nù forces ẹ láti padà sílé ìyẹn òun ṣe pé bóyá ẹ tako òfin ibi tẹ́ wà ó tì ó ẹ padà sílé ni ètò bá dẹ̀ lóun ò padà sílé á di ọmọ ìlú yẹn ni nítorí ò lè wá nú aṣọ ogun kó o defend ìlú kan against ìlú ẹ àgbáyé ló mọ̀ yẹn ìyẹn ń ṣe pé bóyá alòfin àbá arúfin ó tì ó rárá o yorùbá ti dúró ìran yorùbá nìyí ẹ̀jẹ̀ yorùbá nìyí ẹ padà sílé ilé yín ìran yín ló yẹ kó jẹ́ first lọ́kàn yín kò kí ń ṣe pé bóyá owó oṣù àbí ìlú tẹ́ wà ìlú yẹn kọ́ mọ́ no way kì í ṣe nàìjíríà mọ́ náà ń ṣe bí yorùbá nation ní ọmọ yorùbá ní ìran yorùbá nìyí kí ló dé tó jẹ́ pé máa bẹ̀rù láti gbé ìgbésẹ̀ lórí ìran yín yorùbá first ìyá ló jẹ́ kí n lọ síwájú ìtẹ́ àánú mo wá béèrè lọ ọlọ́run pé ọlọ́run kí ló tún dé tọmọ yorùbá tó wà nínú aṣọ tó ń pè ní uniform whatever type bóyá nu military ni o bóyá nu air force ni o navy ni o immigration customs gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé tí wọ́n ti each one of them gbogbo wọn tó ń exhibit fear tí mo ń sọ nìyí o weapon ọ̀tá ni o mo wá bí ọlọ́run mo wá rí ìṣípayá yẹn pé
ìdè leléyìí ha ìwọ Ọlọ́run kábíyèsí ọba ayérayé ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní iṣẹ́ ológun tí wọ́n ń wọ uniform whichever uniform tó ń wọ̀ ẹ bá mi ṣàdúrà fún wọn kọ́lọ́run kó yọ wọ́n kúrò ní ìdè o kọ́lọ́run tú wọn sílẹ̀ ní gbogbo ọ̀nà tó bá ti fi ṣe ìdè lórí wọn láti suppress wọn láti oppress wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi gba àdúrà gidi kán kúrò ní ìdè o kọ́lọ́run kó bá wa já gbogbo ìdè dànù gbogbo nǹkan tó ń jẹ́ ìjayà ìdè ìbẹ̀rù wọ́n ṣe débi pé wọ́n á gbé ẹni tí ò tọ́ tí ò yẹ ẹ̀bá hajjúṣe ẹni tí ẹ̀bá ọ̀nà ṣe ń sọ Yorùbá ẹni tí ò tó wọn in rank wọ́n á fi ṣe ọ̀gá fún wọn ó yẹ kán ti promote wọn ní promote wọn o wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò ní lè ṣe wọn kan wọ́n á wá gbé ẹni tí ò tó wọn tí ò tiẹ̀ ní kankan tí ò mọ̀ kankan wá sí wọn lórí àwọn náà máa ṣiṣẹ́ yẹn o pẹ̀lú ẹ̀rù tún sì máa bà wọ́n kọ́ máa ní kinní kan kọ́ máa sọ kinní kan wọn ò mọ right wọn ibù wọn ṣiṣẹ́ ogun wọn ò mọ right wọn wọn ò mẹ̀tọ́ wọn nítorí wọ́n ti fi ìjayà sí wọn nínú wọn á ní kó lọ fèsì àwọn tó fẹ́ bá jà kò ní sí weapon wọn ò ní fún wọn support pẹ̀lú wọn ò lè ṣe nǹkan kan ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni o mo gbàdúrà ni o Ọlọ́run ló fi yé mi o kò ń ṣe pé ọ̀kan ló sọ fún mi o bí mo ṣe máa ń sọ èmi ò kì í ṣe Google map o mi ò ń ṣe Google anything tó bá rú mi lójú mo ń lọ síwájú Tàánú straight ni èmi máa béèrè ní lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó ní gbogbo ìmọ̀ pátá ọba tó mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ọba tí nǹkan kan òṣókùnkùn wájú ẹ̀ bí òkùnkùn ṣe dúdú tó ìmọ́lẹ̀ ni níwájú Ọlọ́run alààyè òun ló mọ gbogbo òun nìkan náà la fi ní mọ̀nà ọwọ́ ẹ̀ ni mo ti béèrè Ọlọ́run wá ṣàlàyé fún mi ẹ jẹ́ bá mi gbàdúrà fún gbogbo àwọn tán ọmọ Yorùbá kán kúrò ní ìdè o kán ní ìgboyà kán dẹ̀ mọ̀ wípé ẹ̀tọ́ àwọn ibi tán ní ìbẹ̀rù dé nìyẹn wọn ò tún dá ẹ̀tọ́ wọn mọ̀ ó mà ṣe o kí gbogbo ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun kán ní ìfọ̀kànbalẹ̀ o kán má wọrí nípa sálárì àwọn kìíní kan kúkú sọ sálárì gidi anyway so èwo la bọ̀rọ̀ wọ́rì nípa sálárì nǹkan tó yẹ kán wọ́rì nípa ẹ̀ ní ìran wọn ló yẹ kán wọ́rì nípa ẹ̀ ẹ wo àwọn ẹni tá à ń sọ yìí náà ṣé wọn wọ́rì nípa ìran tiwọn ni wọ́n sọ pé ọ̀daràn di repentant ẹ tún fún wọn nípò repentant ẹ fún wọn lówó repentant ẹ fún wọn ní nǹkan àwọn tí wọ́n ṣe against àwọn tẹ́ ń pè ní repentant àwọn kan ni wọ́n kọlù o wọ́n kọlù àwọn kan ni o ẹ ṣe nǹkan kan fáwọn tó kọlù ṣùgbọ́n ẹ mójútó ìrántí yín ẹ ní repentant ni wọ́n ẹ dẹ́ fi wọ́n sípò pẹ̀lú ọmọ Yorùbá tó wà nù ogun ẹ̀rù ń bà wọ́n mo rí ní Ọlọ́run fi hàn mí nì ẹ jẹ́ bá mi gbàdúrà gbogbo ọmọ Yorùbá tó wà nù iṣẹ́ ológun ẹ wá sílé ẹ padà sílé torí ilé nìkan lẹ ti lè rí nǹkan tó tọ́ sí yín o ilé nìkan lẹ ti lè ṣe iṣẹ́ tí Ọlọ́run fún yín ní ọpọlọ ẹ̀ ní ẹ̀bùn ẹ̀ tẹ̀yàn ní ààyò iṣẹ́ defence iṣẹ́ security iṣẹ́ ààbò Ọlọ́run làbò gbogbo wa ó yàn yín ni ó fi mọ̀ yín ni ó fi mọ̀ yín so oore tọ́lọ̀ ń ṣe fún yẹn fún orílẹ̀-èdè yín fún ìran yín ni kì í ṣe pé kẹ́ ẹ tako ìran yín o kì í ṣe pé kí Nàìjíríà ní kẹ́ ẹ gbé nǹkan ogun against ìran yín o kẹ́ ẹ ṣe o ìyẹn jẹ́ nǹkan tó lòdì pátápátá sí ọ̀nà Ọlọ́run o ẹ dìde gbogbo ọmọ Yorùbá pátápátá tó wà ní àǹfọ̀ṣẹ́ padà sílé Yorùbá nation ti dúró ìyẹn ò yí padà láyé àti lọ́run Ọlọ́run ló ṣe kìí ṣe èèyàn ẹ padà sílé ẹ má jẹ́ kán lò yín o ẹ má jẹ́ kán kó ọ̀rọ̀ sí nínú against ìran yín o ìran yín first nítorí náà ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàdúrà o kí gbogbo ìdè yìí kó já pátápátá gbogbo nǹkan burúkú tí wọ́n lò against wọn láti ìgbà tipẹ́ kọ́lọ́n kó bá jó gbogbo ẹ̀ náà kó pa gbogbo ẹ̀rùn kí wọ́n mọ ẹ̀tọ́ wọn
kán dìde fún orílẹ̀-èdè Yorùbá, kán dìde fún ìran wọn. Ẹ má jẹ́ kẹ́rù bá yín, ẹ̀rù gbọ́dọ̀ bá ọmọ Yorùbá o, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń wọṣọ ogun. Ó yẹ kẹ́ mọ̀ pé Yorùbá first, ìgboyà tó nípọn gidi òun ni ìran tẹ́ ti wá, nǹkan tó dẹ̀ yẹ kẹ́ ní nìyẹn. So nítorí náà ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé pé ọmọ Yorùbá nìyí o, gbogbo ọmọ Yorùbá tó Armed Forces pátá ẹ dìde, ẹ padà sílé. Tó bá dé ojú ẹ̀ ni o. Mo ní ìgbàgbọ́ pé ẹ ní gba instruction kankan tó sọ pé kẹ́ lọ bá ìran yín jà, àbí kẹ́ lọ yìnbọn sí ìran yín, àbí kẹ́ lọ arrest ìran yín, torí nǹkan tá à ń ṣe àlù òfin o, àjálù ẹnikẹ́ni, à ń bọ́ sí ipò ẹ̀tọ́ wa ni, dúkìá wa ni, ogún wa ni, Ọlọ́run ló fún wa o. Kí àwọn kan máa sọ pé òfin ta ni òfin wo tó jẹ́ dúkìá wa tọ́lọ́run fún wa, òfin wo ló dì mú, òfin wo ló di dúkìá tọ́lọ́run fún wa mú. Ẹ̀tọ́ wa ni o. Ọmọ Yorùbá gangan ló ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe òfin lórí dúkìá ara ẹ̀. Wọ́n máa ṣe kọ òfin constitution fún ọmọ Yorùbá bá ọmọ Yorùbá ìyẹn ló máa fi dìbò, kì í ṣe pé òfin kan náà máa sọ pé wọ́n fẹ́ lo òfin yẹn lórí dúkìá ọmọ Yorùbá. Nígbà tá a mọ nǹkan tá à ń ṣe nìyẹn, Ọlọ́run ti mú wa mọ̀ náà, ó ti fi yé wa, ó dẹ̀ ti ṣoore fún wa. So kí ló dé? Àní mo tún sọ sẹ́ẹ̀, for the fact pé ọmọ Yorùbá ń lo double barrel right to self-determination as indigenous people, ní ìdí kankan rárá láti lè claim ìlú wa o, láti occupy ìlú wa, ní ìdẹ̀. A kàn ní ìdá àti pariwo ni pé wo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ kúrò, which tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní most places. Táwọn bá fẹ́ kúrò á dìjà, so kó má lọ di ogun, kó má dìjà, òun náà làwa ṣe ń ṣe gbogbo ọ̀nà tọ́lọ́run mú wa gbà yìí. So the last stage that day, which is the very final one, occupy Yoruba nation now, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀, ká fi bẹ̀rẹ̀ interim government, the last stage lélẹ́yìí. Wọ́n máa láwọn fẹ́ bá ọmọ Yorùbá jà o, orí ẹ̀tọ́ wa láwa o, dúkìá wa ní, ilẹ̀ wa ní, nǹkan wa ní o. Kéèyàn kankan kó má pa ìtàn játijàti lórí dúkìá ọmọ Yorùbá. Kéèyàn kankan má mú òfin rádaràda wá sórí dúkìá ọmọ Yorùbá, kò ní ṣiṣẹ́ o, kò sọ́nà ńbẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ ń sọ ìsọkúsọ játijàti, Èkó ń ṣe Yorùbá, ẹjọ́ kí wá níye Èkó ń gbà yẹn? At least àwọn ọmọ Yorùbá mọ́ra wa pé ìran Yorùbá ni wá. Bọ̀tí nítorí àgbà àlejò, àgbàyàn mọ́ra, a ní èèyàn wà advance wípé okay anybody ó free, torí àgbà àlejò mọ́ra ẹ wá ń sọ pé Èkó no man's land. Ó dáa, ẹni tí ò bá yé kó yé, ilẹ̀ Yorùbá ni Èkó, part of Yorùbá òun ni Èkó tẹ́ ń pè ní Lagos, tí àwọn Portuguese sọ lórúkọ ní Lagos. Èkó ni o, ọmọ Yorùbá ni. Ìgbà tí òyìnbó gangan kọ́kọ́ dé síbi tí Èkó wà yìí, Yorùbá ló bá ń bẹ̀ o, ìran Yorùbá ló ní Èkó o, kì í ṣe àjèjì kankan rárá, ìran Yorùbá ni. Tí wọ́n bá fẹ́ yí ìtàn padà, wọ́n máa sọ ìsọkúsọ, wọn ò kúkú jẹ́ kán ka ìtàn mọ́, so kí ló kù? Wọ́n bá ń sọ ìsọkúsọ, wọ́n máa sọ ìsọkúsọ. Yorùbá mọ́ra wà, àmọ́bítadé, Ọlọ́run ló ṣe ìyẹn. Kó tó di pé wọ́n pa ìran Yorùbá run pátápátá, Ọlọ́run ló ní ká dìde ní dédé àsìkò yìí, tó wá yan àwọn akàn tààrà àánú gbà. Ọlọ́run ṣe dáadáa. Ẹ jẹ́ ká fọkàn balẹ̀ o, pẹ̀lú àánú Ọlọ́run, ilẹ̀ Yorùbá, a máa occupy ilẹ̀ Yorùbá o. Ìyẹn ò ní wọ́n pé o, pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Ṣé mọ̀ pa ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí díẹ̀díẹ̀, tọ́lọ́run dẹ̀ ń ṣàánú wa, ta dẹ̀ ń ráàánú gbà. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí pẹ̀lú òye, ìmọ̀, ọgbọ́n. Ọlọ́run bẹ̀rẹ̀ sí fi nǹkan yé wa wípé ibi tí problem ti wà rèé, even though ìgbà míì a mọ̀ pé problem ni o, bọ̀tá àkọ́bí ara sí. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fi yé wa, ó ń ṣí wa níyè, nǹkan tó kọ́kọ́ ní kí n ṣe nìyẹn, ìrìn tí mo kọ́kọ́ rìn nìyẹn, dára láti máa ṣí wa níyè. Ọlọ́run ló ń fúnra rẹ̀ ṣí wa níyè o, ó kàn ń gbẹnu mi sọ̀rọ̀ ni.
ó ń tún àṣì oríṣiríṣi, ó ń fi nǹkan oríṣiríṣi mọ̀ wá, ó ń fi nǹkan oríṣiríṣi yé wa pé problem lélẹ̀, solution wa lélẹ̀. Adẹ́rìnrìn yẹn láti ibẹ̀ abọ́ sí the petition, àti ibẹ̀ abọ́ sí the recognition. Wípé kán mọ̀ pé orílẹ̀-èdè ni wá tó ti wà látètè kọ́ ṣe wá. Káwọn amúnisìn tó fẹ́ para wọn pẹ̀lú òyìnbó rádaràda tán gbé wá àti àṣà wọn játijàti. A kò lórí recognition abọ́ sórí declaration. A kò lórí declaration abọ́ sórí reclamation. A kò lórí reclamation àti dórí occupation. Occupation máa jẹ́ jubilation torí interim government máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Mo fẹ́ ṣe àlàyé kékeré kan lórí bí Ọlọ́run ṣe bá wa mú interim government torí oríṣiríṣi là ń gbọ́. Àwọn láwọn ẹbí ẹ̀ ló kó sí o, àwọn kan ló kó sí o. Àbíkọ́ lóun kó ṣàánú wa, wọn ò rí nǹkan kan ṣe àfikún ṣáà máa sọ odi. Wọn ò tiẹ̀ ronú ìran wọn rárá. Àbí wọn ń ṣe Yorùbá ni? Kí ló dé sẹ́yìn ò ní jẹ́ kí ẹ jẹ ìran ẹ̀ kó tà wọ́n lára? Báwo nìyẹn ṣe ná? Mi understand ara bí yo. Wọn ò ríṣẹ́ ṣe, onítìrí ni iṣẹ́ wọn. Ṣé onítìrí ni Yorùbá nation ni? Ẹ tí ẹ mọ nǹkan tó tọ́mọ ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ṣe mọ́ rárá. Ọlọ́run máa ń wo gbogbo nǹkan tá à ń ṣe yìí. Lórí ọ̀rọ̀ Yorùbá nation máa dán ní káàkùn ní lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ o. Kò sẹ́ni tó máa escape gbogbo pátápátá táwa lórí ìrìnàjò Yorùbá nation yìí. Ó máa dá gbogbo alẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa lórí ìrìnàjò Yorùbá nation yìí. Kí wá ló dé tẹ̀ǹta kò ìran Yorùbá? Irú oríṣiríṣi ẹni wọ́n ti kó ó lọ ta petition. Ṣé ìyẹn ṣe ni? Ṣó possible ni? At least pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ wípé tí wọ́n bá ń sọ wípé banking system, financial system ní ìlú Amẹ́ríkà tó jẹ́ kó ń fẹ́ control gbogbo àgbẹ̀. Nínú petition yẹn wà ń bẹ̀ tẹni tó bá rántí nípa àkọsílẹ̀ pé tó o bá ti ṣe o sọ pé o dúró fórílẹ̀-èdè Yorùbá nìyẹn o. Ṣé ìyẹn la wá fẹ́ gbé lọ tà ni? Ṣé ó wúlò fún ẹ tó bá rà ni? Torí orílẹ̀-èdè nìyẹn, Yorùbá nation ni àwọn ọmọ ìran Yorùbá tó sign pé ìran Yorùbá làwọn. So ìwọ tó fẹ́ rà àskínni torí kò wúlò fún ẹ. O ò lè lò pépà yẹn lásán ti ṣàkóbá fún ẹ, o ò lè lò. Torí orúkọ ẹni tó fẹ́ lò yẹn ó ti wà nínú ìran Yorùbá, ọmọ Yorùbá ni. Orílẹ̀-èdè Yorùbá dẹ̀ lòun béèrè fún tí ò kí ń ṣe nǹkan kan náà pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ìwọ ni wọ́n fẹ́ gbé gbàgbó, o fẹ́ dìbò, ọmọ Yorùbá láwọn lọ sórílẹ̀-èdè wọn. Ẹjọ́ ṣe commodity tó ṣe tà nìyẹn. Òun náà máa ṣàánú fún mi. Báwọn ará bíi ṣe ń rorí kò dáa o. Èmi ò mọ ibi tí ọpọlọ wọn wà o. Kò yé mi o. Níbo ni? Tó ṣe ṣe ni. Ẹ kàn máa dédé ẹ kàn jí ẹ wò pókè níbo lẹ tún fẹ́ da ẹnu yín sí. Níbo lẹ fẹ́ wọ ọkọ̀ ẹnu yín lọ. Kí ló dé? Tẹ̀ ń takọ ọmọ Yorùbá, kí ló ṣẹlẹ̀? Ṣó ṣe tà ni? Nígbà tá a sọ pé dẹ́ta àwọn ọmọ tó ń wáṣẹ́. Ìrètí ọ̀dọ́ ọmọ Yorùbá ó wà ń bẹ̀ fún ọmọ Yorùbá. Ẹ wá náà tún lọ tà àbí kí náà ń ṣe kò tí ẹ yé mi tó irọ́ tán tún pa lórí yẹn. Ṣé gbogbo nǹkan tẹ̀ ń sọ ìṣó possible nàbí ẹ̀kan fẹ́ fi ṣe kà? Ẹ fẹ́ máa ṣe distraction, ẹ fẹ́ máa fi bà àwọn kan lọ́kàn jẹ́. Tẹ̀lé mọ̀ pé ìran yín ni. Kábíyèsí Ọlọ́run o. Kò ní dákẹ́ anyway náà kò tí ẹ mi ì fẹ́ sọ̀rọ̀ yín mọ́ ná. Mi ò fẹ́ sọ̀rọ̀ yín mọ́ rárá. Because mo mọ̀ pé kò sí nǹkan náà ní ayé yìí tẹ́lẹ̀ mọ́ ṣe. Kò sí nǹkan náà ní ayé yìí tẹ́lẹ̀ mọ́ ṣe. Fún pé tako ìran Yorùbá. Fún pé ṣe ṣáyé pé kí ọmọ Yorùbá kó má gba ìtúsílẹ̀ yẹn ní 2020 ká má bẹ̀rẹ̀ ìjọba tó dáa rí ìtúsílẹ̀. Bọ̀ ká má bẹ̀rẹ̀ ìjọba Yorùbá 2022. Tẹ́ẹ̀tì dé 2023 tí ọmọ Yorùbá tún wá ń rí oríṣiríṣi tó ń rí yìí. Gbogbo tẹ́ béèrè fún lẹ́ máa rí o. Gbogbo tẹ́ béèrè fún ẹ máa rí ni kò sí nǹkan tẹ́ lè mọ́ ṣe láyé. Ọlọ́run ò ní ṣàánú yín o. Ọlọ́run ò dẹ̀ ní gbóhùn yín. Àṣẹ Èdùmàrè. Torí ẹ dájú ọmọ Yorùbá gidi. Ẹ dájú ọmọ Yorùbá ní gbogbo ọ̀nà lẹ fi dájú ọmọ Yorùbá. Ẹ tún wá ń ṣe tán ẹ tún lo weapon ọ̀tá. Ẹ ń lo fear against ọmọ Yorùbá tó jẹ́ ìran yín. Tí ò dẹ̀ ń ṣe pé ní ọgbọ́n kan òye kan tẹ́ fẹ́ lò. Yàtọ̀ sí ìtọ́lọ́ fi lélẹ̀ fún wa yìí. Ọ̀nà wo lẹ fẹ́ gbà? Bẹ́ẹ̀ ni kóró síta. Ọ̀nà wo lẹ fẹ́ gbà táwọn èèyàn ò ní bọ́ síta?
tẹ́ ń dájọ́ ọmọ Yorùbá kí ló dé à ń sọ̀rọ̀ ntẹ́rì wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí takò gbogbo nǹkan náà ń takò a ní ká tètè ṣe nǹkan tá a máa ṣe kí ká bẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí lọ ní dáadáa torí a lè rìn a lè rà àfi ká sáré ká fò kò sí nǹkan kan lẹ̀ Ọlọ́run ṣe bá wa gbé kalẹ̀ ní ká bẹ̀rẹ̀ sí ṣe ni ká pa ọkàn wa sí àti develop ìlú wa ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé òṣìṣì kalẹ̀ family ẹ̀ ni èèyàn kan ni kìíní kan ló àwọn ọmọ oyè yẹn pín gbàtẹ́ pé iṣẹ́ tẹ́ ẹ wá ṣe nínú Yorùbá nation nìyẹn oyè lẹ bá wá ipò lẹ bá wá tó yẹ gbogbo nǹkan tẹ́ máa ń sọ yìí mo máa ń sọ fáwọn èèyàn pé tẹ́ bá ti ń gbọ́ tán sọ nǹkan tán ń ṣe nìyẹn o tẹ́ bá ti gbọ́ fake ni ẹ ti mọ̀ pé fake náà gbé dání tẹ́ bá ti gbọ́ pé irọ́ ni ẹ ti mọ̀ pé irọ́ náà gbé dání tẹ́ bá ti gbọ́ tán sọ pé àwọn náà ń wápò ẹ mọ̀ pé iṣẹ́ tán ń ṣe nìyẹn gbogbo nǹkan tẹ́ bá ti gbọ́ lẹ́nu ẹ mọ̀ pé àwọn náà ń ṣe ẹ mú dání ẹ ṣọ́ wọn kò sí nǹkan náà tẹ́ bá gbọ́ látẹnu wọn àwọn ni wọ́n ń ṣe àwọn ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kan á fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di búlì nílẹ̀ Yorùbá a máa rò pé òun máa búlì ọmọ Yorùbá níbo ni sọmọ pé jẹ́jẹ́ mo jókòó tẹ náà yọ orúkọ yín kò láyé àti lọ́run ẹ̀yin ìlànà jẹ́jẹ́ mi ni mo jókòó ìlànà tó ti lànà sọmọ kan yọ orúkọ yín kò láyé àti ní ọ̀run kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run níwájú ayé àti níwájú ọ̀run ìlànà tó ti lànà òun nìyí o tẹ máa búlì tẹ máa ṣe pé kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ nǹkan kékeré ẹ lè ṣe example ẹ̀ tó dáa ẹ lè ṣe bọ̀tẹ́ lè bà nǹkan jẹ́ ordinary nǹkan kékeré kí ni nǹkan kékeré náà ìkọ́nà àwọn olórí yín máa tún sọ ni o mi ò ní dákẹ́ ìkọ́nà àwọn olórí yín ó step aside ní nǹkan tí ò ṣẹlẹ̀ láàárín àwọn tó ń gba ipò nínú ọmọ Yorùbá kò tí ì sẹ́ni tó ṣe é nílùú àpapọ̀ Nàìjíríà ni kéèyàn kan ní wọ́n allegation pé kówó wá ní ẹ̀hún step aside kẹwàá investigate níbo lẹ ti gbọ́ kò sí bàbá yìí dẹ̀ ṣe nínú ẹgbẹ́ yìí náà ni tẹ máa ń kalẹ̀ tẹ máa fẹsẹ̀ halẹ̀ tẹ máa forí jọ́lẹ̀ káàkiri tẹ máa fẹsẹ̀ dalẹ̀ rú tẹ máa ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ìgbéraga tó ṣáájú ìparun kí lẹ ní àgbá òfìfo ló ń dún worowóró ordinary nǹkan kékeré ẹ lè ṣe bàbá yẹn bọ́ síta publicly ó lóun step aside ó ní ó yá investigate ẹ lè investigate o ẹ̀yin lẹ́dẹ̀ fẹ́ sọ pé ẹ̀yin bá kan fúnran Yorùbá ẹ̀yin báwo tọ́lọ́run ò rínú ni Ọlọ́run rínú oróde olùmọ̀ràn kan ni ó mọ̀ yín ó rí yín ó ti mọ̀ pé kì í ṣe láyé kì í ṣe irú yín ló gbọ́dọ̀ sọ pé òun ṣe atọ́nà fọmọ Yorùbá láíláí. ọmọ pé yàn burúkú ni wọn gbọ́dọ̀ ṣe àpapọ̀ àwa ọmọ Yorùbá ló yàn ní kó yá ká ṣiṣẹ́ yìí a máa dasẹ̀lẹ̀ ẹ máa dalẹ̀ láàmú ẹ máa ṣe bí sí ẹ tí lè ṣe nǹkan kan ẹ ṣáàfẹ́ sweep under the carpet a tún gbọ́ nínú news pé wọ́n lọ rọ́ọ̀ bàbá yẹn kí ló dé ẹ fẹ́ hide information àbí ẹ fẹ́ hide evidence àbí òun nìyẹn o ìlànà mi mọ ibi tán là sí. wọ́n ti lànà ìlànà tó ti lànà màmá. àmọ́ ẹjọ́ ọmọ Yorùbá jẹ́ kí n ṣe àlàyé kékeré kan fún wa lórí interim government. ṣẹ́rí mo ti sọ rí wípé ìgbà tí mi ò rí orúkọ tí mo béèrè orúkọ títí tí kò sí mo béèrè structure títí kò sí bọ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ní èní yìí mo fẹ́ sọ fún wa wípé ọmọ Yorùbá ṣe mọ̀ pé àpapọ̀ wa ní òmìnira Yorùbá o àpapọ̀ gbogbo wa ni àpapọ̀ gbogbo wa yẹn òun náà ni Occupy Yorùbá Nation now ẹ mọ̀ pé ibi tí adé ń sìn nìyẹn ẹ mọ̀ pé a ti ní ìwé lọ́wọ́ ń sìn ìwé landlord wà lọ́wọ́ wa o tẹ́nàtì náà ní ìwé tiẹ̀ o tẹ́nàtì náà ti ní ìwé tiẹ̀ o so ẹja lọ gba dúkìá wa kákan gba dúkìá wa ló kù báyìí wọn ò dẹ̀ lè bá wa ṣé àwa la lè ṣe fúnra wa tọ́rọ́ náà ti ṣàtìlẹ́yìn fún ọdún tó ń tì wá lẹ́yìn o ó dúró gidi ni so mo fẹ́ fi àsìkò sọ pé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ọmọ Yorùbá a ní baba ńlá structure lórí ilẹ̀ Yorùbá structure wa ó nípọn jù tó bá ń béèrè pé structure yes òmìnira Yorùbá ọmọ Yorùbá lápapọ̀ wà ní structure lórí orílẹ̀-èdè wa so Ọlọ́run ti ṣe yẹn o
àti ọlọ́run ti gbé wa borí yẹn ayé ìgbà tán máa ní wọn ní structure wọn ní kinní kan ẹ wò ìsọkúsọ ọ̀rọ̀ ni ọmọ yorùbá ní structure tó dẹ̀ gbé àwọn èèyàn gidi dìde ẹ jọ àwọn èèyàn gidi ti dìde gbogbo ọ̀dọ́ dìde tán ẹ jọ èrò dìde káàkiri gbogbo local government gbogbo everywhere dábúlédóko nílẹ̀ yorùbá afọpẹ́ fọ́lọ́run àfìyìn fọ́lọ́run ọlọ́run ṣeun o ọlọ́run ṣeun ẹ jẹ́ adúpẹ́ fọ́lọ́run ọlọ́run ṣeun kò dẹ̀ dáwọ́ iṣẹ́ rere ẹ̀ dúró ṣẹ́rípa ti bẹ̀rẹ̀ nìyẹn a ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o gbogbo àwọn tó wà ní structure wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ti ń di pé wọ́n mọ everywhere wọ́n ti ń wọ sí wọlé bí wọlé sọ̀hún ó fi rọrùn ní torí tí ọmọ yorùbá bá dé conference tán pín ilẹ̀ yorùbá ń sìn ìrọ̀rùn ló bá dé ló bá tán nígbà tí kò sí structure tí ò sí orúkọ tí mo béèrè tí mo béèrè orúkọ tán mú orúkọ wá àwọn kọ̀ọ̀kan tá tiẹ̀ ní pé bóyá ká tún lo orúkọ wọn wọ́n bá yànbọn sọmọ sí orí tv mo ní kọ́ tó yànbọn sọmọ yorùbá ọlọ́run níjà ara burú ẹja abẹ ọlọ́run níbi tí mo dé yìí ó da mi ò lo ara mọ́ mi ò kúkú rìnrìn ara tẹ́lẹ̀ rìn ẹ̀mí ni ọlọ́run ṣàánú fún mi báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àti mú àwọn tá a fẹ́ mú yìí fún interim government fìdí ẹ ni wọ́n nígbà ọmọ yorùbá bá ti ṣe constitution ẹ̀ tán tán ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n dìbò fìdí ẹ lọ kò bá jọjọ́ kan kò bá jọṣù kan kò bá jọṣù mẹ́ta kò bá jọṣù mẹ́rin ọmọ yorùbá ló máa decide according to bọ́n bá ṣe tètè ṣe sí so fìdí ẹ ni wọ́n kò ń ṣe pé àwọn tán fẹ́ jókòó àwọn tán bá wá dìbò wọ́n á wá lo term gẹ́gẹ́ bí nǹkan tófin bá ṣe sọ ọdún mẹ́rin ni ọdún márùn-ún ni ọdún mẹ́fà ni àwọn ló mọ nǹkan tófin sọ bọ́ a máa fi kún òfin yẹn wípé tá a bá ti ṣọ́ ẹ fún oṣù mẹ́fà tá a rí kó o mira rárá ó ti di dandan kó máa lọ́lé a máa wẹ́lò míì but má sọ fún wa pé nítorí o ti búra kinní kan ṣe kinní kan gọ́vnà àbí kinní kan mínísítà kí ló kàn wá pẹ̀lú ìranù ọmọ yorùbá ò sí fún yẹn mọ́ àdúró wo mọ́ tá a bá ti wẹ̀ lóṣù mẹ́fà ó ṣe máa lọ ó máa wà ní òfin wa ó máa wà ń bẹ̀ èèyàn kan kò mú èèyàn kan lẹ́rú mọ́ láíláí kò dẹ̀ sí bàbá sọ pé ìyá sọ pé ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ló bá dé torí ìwọ tó fẹ́ lọ sáàbì ìlú ó fẹ́ ṣe dáadáa fún ìlú èwo làbúrò máa ní lọ 100 million wá láti gba form lọ mú kinní kan million wá láti wọ ẹgbẹ́ tó jẹ́ pé o fẹ́ sáàbì ìlú ni ṣé ìwọ ni kò tún máa ṣe gbogbo yẹn o fẹ́ fi ọgbọ́n ẹ̀ òye ìmọ̀ ẹ̀ táì mo fẹ́ fi sáàbì ìlú so ìlú wa tún máa ní lọ mú iye báyìí wá ìyẹn irọ́ ìyẹn ò ṣẹlẹ̀ ọ̀fẹ́ ni 100% kò sí nǹkan tó jọ mọ́ ṣé pé owó máa jẹ́ barrier fáwọn tó fẹ́ tinútinú tọ́lọ̀ ń pè wọ́n wípé kán lọ dúró fún aṣojú ìlú kán lọ du ipò kan wọ́n máa nítorí àwọn olówó láíláí àbí torí olówó àlè mú ẹ to the highest bidder kò sí nǹkan tó jẹ́ ńlẹ̀ yorùbá o ní tó níyẹn gangan la need ìmọ̀ ẹ òye ẹgbọ́n ẹ yẹn ẹ̀bùn yẹn ni ọmọ yorùbá need wá bá wa lò ó kó gbọ́ ọlọ́run ni torí náà nígbà tí mo rí pé kò sí orúkọ kò sí ọ̀kan a dẹ̀ ní ìdẹ̀ mo wá bẹ̀ ọlọ́run nígbà tí màá gbọ́ èsì ọlọ́run wá sọ fún mi pé iṣẹ́ tí mò ń ṣe ní amẹ́ríkà ìkànnú àwọn iṣẹ́ yẹn investment brokerage ni a máa ń bá àwọn tán bá fẹ́ ra investment ńlá láti lè bá wọn wá owó ńlá ní owó gidi so lára nǹkan tán máa ń béèrè tá a bá kó gbogbo document ilé iṣẹ́ yẹn àbí property oní property commercial property bíi shopping centers bíi buildings office buildings bíi hotel 5-star hotel bíi truck stop oríṣiríṣi nǹkan tó ṣàjẹ́ commercial investment èèyàn kan fẹ́ rà á a máa kó gbogbo document yẹn lọ sí bank torí bó ta ló fẹ́ nírú owó yẹn lọ́wọ́ bó tiẹ̀ ní gan wàá fẹ́ ya torí system tó dáa láti yáwó ni so tá a bá kó dé bank àwọn nǹkan kan wà tán wà particular about àkọ́kọ́ nú ẹ̀ wọ́n fẹ́ mọ̀ bóyá nǹkan tó wá látọkùn ẹ pé ṣé o nífẹ̀ẹ́ sí ṣé o like ẹ̀ ṣé pé nǹkan tí inú ẹ̀ báwọn ṣe ń sọ tó happy láti ṣe torí yẹn wà particular wọ́n wà very particular ní pé kó happy láti ṣe so tán bá rí pé yes o happy okay
wọ́n wá bi ẹ́ léèrè pé iléeṣẹ́ tí o fẹ́ rà yẹn. sọ wá látinú ọkàn rẹ. sọ wá látinú ọkàn rẹ. bẹ́ẹ̀ ni wọ́n máa wádìí pé ṣó wá látinú ọkàn ẹ gangan tó nífẹ̀ẹ́ sí ni tó bá ti ní yes okay. wọ́n wá béèrè lọ́wọ́ ẹ pé iléeṣẹ́ tó fẹ́ rà yẹn ìgbà míì iléeṣẹ́ ńlá gan ni o àwọn olórúkọ ńláńlá yẹn wọ́n wá bi ẹ́ pé iléeṣẹ́ tó fẹ́ rà yẹn ṣé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tó bá dé tó rà ń sìn ṣé wàá mú wọn kúrò ńbẹ̀ wàá lé wọn dànù wàá wá kó èèyàn tiẹ̀ síbẹ̀ so ìwọ tó bá débẹ̀ tó bá sọ pé yes iléeṣẹ́ tí mo fẹ́ rà náà nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ ni mo ní experience about 30 years experience kìíní kan experience tó tí bá ti dé àwọn tó wà ń bẹ̀ àwọn tèmi ni máa kó wá síbẹ̀ máa lókè very good ṣẹ́rí tá a bá ti parí interview yẹn kàn máa pe àwa ni wípé ẹjọ́ ẹ má bínú àwọn ò lè fún yín ní lónìí yẹn ṣẹ́rí client yín tó fẹ́ ra nǹkan yẹn láíláí àwọn ò lè fún kí ló dé ó ní experience náà ó ní kinní kan náà ó ní gbogbo ìwé a máa kó gbogbo ìwé jọ credit ẹ̀ dá kinní kan dá wọn á ní kò kan àwọn á ní gbogbo ìta sọ yẹn ò kan àwọn kí lẹ ló ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ gan ọlọ́run wà pẹ̀lú mi gan nǹkan tẹ́nibọ́dì ò lè tú kán rí díẹ̀ ọlọ́run máa ń fún mi tú máa rí wọ́n bá ti sọ pé wọ́n reject ẹ̀ bẹ́ẹ̀ yẹn oníkàlùkù ti gbà á èmi kẹ̀ mo máa wá lọ bá wọn wọ́n máa ní wọ́n máa kí n lọ bá wọn máa ní ẹ̀yìn èmi lọ́lọ́run máa wá lọ bá wọn pé ẹjọ́ kí ló dé tẹ́ ṣe sọ pé ẹni mówó ìwá á ní òkè nítorí mi ni òkè àwọn aṣàlàyé fún mi wọ́n ní ṣé mo mọ̀ pé mi ò gbọ́ nǹkan tó sọ nígbà táwọn ṣe ń tábì fún mi ní mo gbọ́ kí ló sọ wọ́n ló lóun máa kó àwọn èèyàn tòun wá àwọn máa lé àwọn yẹn kúrò mo ló ní experience náà ẹgbẹ́ rí ìwé ẹ̀ iṣẹ́ tó mọ̀ dáadáa ni wọ́n ní kò pa àwọn wọ́n ní because businesses investment méjì ò jọra wọn each one ó unique so èyí tó fẹ́ rà yìí ó unique ó ní ìdáwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ kọ́ fi mọ̀nà ti eléyìí gangan àwọn eléyìí gangan wọ́n láti fi mọ̀nà so ó yẹ kó sọ fáwọn wípé òun máa retain wọn ó kéré jù oṣù 3 sí 4 tó bá ti wá mojú eléyìí gangan ó lè wá ní kan máa lọ mo ní ṣé pé ó tún ní ìtumọ̀ tó bẹ́ẹ̀ yẹn àwọn ní ìtumọ̀ tó pọ̀ ní tó dáwọn náà máa pàdé àlùdí ẹ business tóun ló fẹ́ rà investment tó lóun fẹ́ rà ìtorí tó make owó ibẹ̀ ń make owó ló ṣe fẹ́ rà á toró rí tó ní high return on investment ló ṣe fẹ́ rà á so tó bá wá dé tí ò mọ̀ ń pa ẹ̀ tó wá rògbò ní experience but tẹ́lẹ̀ unique àwọn tó máa mú ẹ mọ̀ náà ó ti lé wọn kúrò wọ́n ní ṣé mi ò rò pé ó fẹ́ kí iléeṣẹ́ yẹn lulẹ̀ ni tó bá lulẹ̀ owó táwọn ya ń kọ́ mo léèyàn máa ń fi ìmọ̀ kún ìmọ̀ ní o ó ti yé mi dáadáa àtìgbà yẹn táwọn client bá ti dé màá ní wò ó ṣó tẹ́ ẹ lọ́rùn ṣó máa jẹ́ kí àwọn tó wà ń bẹ̀ dúró o tí ò bá ní dúró má dà wà láàmú jọ àkọ́kọ́ nìyẹn ṣó tẹ́ ẹ lọ́rùn àwọn ìlú kan mi ò ní pe orúkọ ìlú yẹn lágbàáyé ìlú yẹn tóbi gan àwọn ohun tí ẹ ń fẹ́ kẹ́nìbọ̀dì dúró ìyan tiwọn náà máa kó wá straight màá ní ẹ ò tí ì fẹ́ ra nǹkan tó fẹ́ rà ṣó ti tẹ́ ẹ lọ́rùn wọ́n á nìyẹn wọ́n máa rún mú kóṣù 4 yẹn fi pé ni oṣù 4 4 yóò máa fi pé wọ́n máa rún mú ni bọ̀ tán máa dúró ọlọ́run wá dá mi padà ó ní ṣé mo rántí bá a ṣe ń ṣe mo ní bẹ́ẹ̀ ni ó ní bó ṣe máa rí nìyẹn ó ní àwọn tó mọ̀ ń pa ẹ̀ nípa gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe ó láwọn ní kí n lọ bá o mi ò mọ̀ wọ́n ọ̀tá àwọn tó ń ṣe é ó láwọn ní kí n lọ bá kí n lọ ṣe ìwádìí kí n lọ bá oníkálukú tó wà ní ipò yẹn káwọn kan ṣiṣẹ́ yẹn àwọn náà máa pàdé àlùdé ó máa jẹ́ kó rọrùn fọmọ Yorùbá ó máa jẹ́ kó yá fọmọ Yorùbá ó máa jẹ́ kó tètè yé ọmọ Yorùbá gbogbo àpàdé àlùdé àpàdé tán ti ń ṣe láti àìmọye ọdún àṣírí ẹ̀ máa wá sọ́wọ́ wọn àṣírí yẹn máa jẹ́ káwọn wò ó pẹ̀lú ọ̀nà tọ́lọ́run ti fi sílẹ̀ fún wa blueprint tọ́lọ́run ti fún wa àwa wò bá ṣe fẹ́ lò ní kíákíá effectively bọ́lọ̀ ń ṣe nìyẹn òun ni mo ṣẹ̀ṣẹ̀ wá gba ọ̀nà yẹn bọ́lọ̀ ń ṣe fi lélẹ̀
so bí interim government ṣe wáyé nìyẹn kì í ṣe àwọn tí mo mọ̀ mi ò mọ̀ wọ́n bọ̀tún tí mo mọ̀ ní pé àwọn náà ń ṣe iṣẹ́ tá a máa need wọn fún nílẹ̀ Yorùbá àwọn náà wà ń díẹ̀ àwọn náà mọ̀ ń pa ẹ̀ so kíákíá à lè tètè gbé ìgbésẹ̀ tá a fẹ́ gbé à tètè mọ àṣírí àpàdé àlùdé gbogbo nǹkan tá a fẹ́ mọ̀ à ti tètè mọ̀ kíákíá èyí tá a máa dànù èyí tá a máa ṣà á máa ṣà torí àwọn ìmọ̀ míì wà ń bẹ̀ tí ò dáa fún ìṣubú ìlú ni àwọn ò ní ìdìyẹn èyí tẹ́ pọ́n máa fi yé wa pé òkè lè àrùn rè báyìí rè òun ló ṣe máa easy láti tètè gbé àwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kíákíákíá gbogbo ọ̀nà tó yẹ ká mọ àwọn ọ̀nà hide tán ti hidden secret káàkiri hidden tunnel hidden doors hidden rooms àwọn náà máa ṣí fún wa ní kíákíá bọ́lọ̀ ń ṣe nàka wọn nìyẹn o ẹ̀ mọ̀ pé Ọlọ́run ló rìnrìn àjò yìí o fúnra ara Ọlọ́run ló ṣe mi ò mọ̀ wọ́n rí o bọ́lọ̀ ń ṣe yàn wọ́n nìyẹn so mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run gbà táwọn Yorùbá bá máa fi rí wọn ní àìpẹ́ yìí rárá ó ti di dandan ká máa tún yin Ọlọ́run náà ni pé Ọlọ́run ló ṣe lóòótọ́ Ọlọ́run ló bá wa ṣe so kò sí pé bóyá fámìlì ẹ̀ ni èèyàn kan ni nítorí kinní kan ni ọ̀kan ṣe ń ṣe gbogbo àwa tọ́lọ̀ ń gbé dìde tá à ń ṣiṣẹ́ yìí àti gbogbo àwọn tó ń náwó yìí nítorí ìran wa ni ìṣe pọ́n ń retí nǹkan kan fáwọn fẹ́ gbà nǹkan kan bẹ́ẹ̀ rárá o Ọlọ́run gbé wọn dìde wọ́n dẹ̀ gbóhùn Ọlọ́run tọ́lọ̀ ń bá pè èèyàn ọ̀nà méjì ni inú kó fi tara jẹ àbí kó fi tẹ̀mí jẹ tó bá ti fi tara jẹ ló máa sọ pé mo láti gba ipò kan mo láti gbowó kan mo láti o ti fi tara jẹ nìyẹn tàbí kó máa sára kò sí bó ṣe jẹ́ o ìwọ ni kinní kan o kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ò bá ti sí kinní kan o ti fi tara jẹ o Ọlọ́run ló ń jẹ́ èmi ni o lẹ́yìn Ọlọ́run ni o kò tún sí nǹkan mi o bó ṣe wà nìyẹn so gbà tó dẹ̀ jẹ́ pé àwa tọ́lọ́run gbé dìde àfi tara jẹ tẹ̀mí la fi ń jẹ àwa ipò àwa nǹkan kan àwa pé èèyàn kan òkìkí kan àbí kinní kan Ọlọ́run ló lù ìkìkí ló lògo ògo tọ́lọ́run ní káwa máa lé ó ju ògo téèyàn lè ní lọ ògo ẹ̀dá ẹ̀mọ̀ kan má tètè ń paná ògo ẹ̀dá ni bọ̀tò ògo tọ̀dọ̀ Ọlọ́run táyé máa fi parẹ́ kò sẹ́ni tó lè paná ògo tọ̀dọ̀ Ọlọ́run làwa ń lò gbogbo àwọn tọ́lọ́run gbé dìde tá à ń ṣiṣẹ́ yìí kò sẹ́ni tó béèrè nǹkan kan ju pé kórílẹ̀-èdè wa ṣàdúró kó dáa kí gbéga wà kó gboyọ gbogbo nǹkan tá à ń ṣe nìyẹn tọ́dẹ̀ wọn sọ pé ìyẹn torí owó tó náà torí fẹ́ jẹ kinní kan ni o kinní kan tó ń ṣe irọ́ àti irọ́ kí ló dé rí nǹkan rere rí ṣá gbogbo ẹ̀yin onísọkúsọ yìí ó mà ṣe o ó yẹ kẹ́ ẹ káàánú ara yín o interim government ìjọba fìdíhẹ ó máa short gan especially tọmọ Yorùbá bá ti gbéra tá a bá ti parí constitution yẹn a dẹ̀ máa lo gbogbo nǹkan tó ń jẹ́ technology tó lè mú yá kíákíá tó dẹ̀ máa jẹ́ kó tàn ká sọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá kò sí hide and seek kankan o kò sí à ń bo kẹ́lẹ́ wọ́n ṣiṣẹ́ lábẹ́ wọ́n ṣiṣẹ́ ń kọ̀rọ̀ láyéláyé gbogbo ọmọ Yorùbá ló máa dá sí gbogbo Yorùbá ló máa ṣojú ẹ̀ báyìí kò ní ṣẹ̀yìn wa lágbára Ọlọ́run a dẹ̀ máa wà nípò rẹ̀ ní lágbára Ọlọ́run so gbogbo àwọn tí wọ́n bá ní ìmọ̀ òye oríṣiríṣi nǹkan nípa òfin tọ́pẹ́ àwọn náà fẹ́ dá sí ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́lẹ̀ ó ti dé tán o ó ti dé o gbogbo àwọn tó dẹ̀ ní Ọlọ́run fi sí wọn lọ́kàn wípé kán lọ ṣe aṣojú ọmọ Yorùbá aṣojú ìjọba tó fẹ́ contest oníkàkùn ti bẹ̀rẹ̀ sí ronú lẹ̀ bóyá ipò tó fẹ́ lọ contest báwọn náà ṣe ń sọ Yorùbá yẹn bó ṣe máa campaign ṣá níwájú àwa ọmọ Yorùbá bó ṣe máa gbé rẹ̀ wá sí wa tó máa kó tètè máa palẹ̀ mọ́ rẹ̀ lẹ̀ ìyẹn ló kàn sí àwọn nǹkan tó kàn wá ọmọ Yorùbá nìyẹn bó ṣe wà nìyẹn o torí àárín o ààrá o àwa máa sáré ni o so ẹ jẹ́ ká tètè ká lọ sí ipò ẹ̀tọ́ wa kíákíá ká lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́ wa ká lè tètè àwọn tí ò dẹ̀ sí ní orí ìrètí ọ̀dọ́ ọmọ Yorùbá tó ń wáṣẹ́ ẹ lọ apply síbẹ̀ o ẹni tó bá wù lè má apply o torí the right to choose ẹ̀kọ́ tọ́lọ̀ fún wa ni ẹni tó bá fẹ́ ó lè má apply síbẹ̀ ó lè wáṣẹ́ fúnra ẹ̀
but nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé àwọn tó bá wà ní orí website yẹn òun ni tíṣẹ́ bá ti ń yọjú àwọn ni immediately a fẹ́ absorb wọn láti fún wọn níṣẹ́ ilẹ̀ Yorùbá fẹ́ tètè gbé iṣẹ́ jáde fún wọn bọ̀tẹ́ tó bá fẹ́ wáṣẹ́ fún rẹ̀ lè wáṣẹ́ fún rẹ̀ o nǹkan tí yẹn wà fún ni pé kò sí pé mo mọ̀ èèyàn kan mi ò mọ̀ èèyàn kan o kò sí pé bóyá mo fẹ́ sanwó fún èèyàn kan láti wáṣẹ́ o kò sí pé sálárì mi mo láti pín sọ́nà mélòó kan torí àwọn kan tó wáṣẹ́ fún mi kò sí tó jọ láíláí ríṣẹ́ kó gbowó ẹ kó dẹ̀ máa gbégbé ayé ẹ ní dáadáa ni ṣẹ́ni tó bá tẹ́ lọ́rùn ẹ jọ ẹ lọ register gbogbo àwa tá a fẹ́ jáde pátá fún Occupy Yorùbá Nation now bọ́sìpọ̀ ẹ̀tọ́ rẹ ẹ jọ ẹ lọ register síbẹ̀ kó má di pé àǹfààní dé kó á máa ní kò ráǹfààní gbà irọ́ o ó continuous o tá a bá ti bẹ̀rẹ̀ ìjọba wọ́n tún máa ṣe register but a máa kọ́kọ́ recognize àwọn tó register kó tó di pé ìjọba interim bẹ̀rẹ̀ torí àwọn ẹ̀ náà máa kọ́kọ́ máa fún iṣẹ́ ṣe bí ẹ rí come first come serve ni wọ́n bá ṣe wà lórí láì yẹn náà ni láṣẹ máa wò wọ́n oríṣiríṣi iṣẹ́ ló wà so ìwọ tó sọ pé o fẹ́ di teacher ìwọ tó sọ pé o fẹ́ di ọlọ́pàá gbogbo ẹ̀ so a máa wo ráǹkì yẹn wọ́n á dẹ̀ fi sí wọn wọ́n á fi ó ní bá ṣe fẹ́ ṣe ṣá ẹ má wọ́rì àṣírí yẹn ni ọmọ Yorùbá lónìí tó ta bá sàn kan sí wọn kọ́ tó sọ̀rọ̀ tán wọ́n ti lọ ṣe even though wọn ní complete ẹ̀ lọ́wọ́ but mo ń láti máa sọ àwọn èèyàn máa ń bi mí pé àkílódé tí mo máa ń sọ nínú blueprint Ọlọ́run gbé fún mi mo ní ṣebí ọmọ Yorùbá ló gbé fún ọmọ Yorùbá lọ́lọ́run gbé fún but nǹkan tó wà ń bẹ̀ ni pé ìgbà kan àwọn kan sọ ìsọkúsọ káàkiri wọ́n sọ pé wọ́n láwọn fẹ́ dá dúró ṣọ́mọ nǹkan tó fẹ́ ṣe ni ṣọ́mọ kinní kan ni Ọlọ́run dẹ̀ ní máa ṣàlàyé díẹ̀díẹ̀ fún wọn ṣẹ́ni pọ́lọ̀ ló rìnrìn òun ló ń ṣe gangan fún rẹ̀ Ọlọ́run ló ní blueprint lọ́wọ́ mọ̀ ni ta ló gbé blueprint tí wọ́n ṣe ark sílẹ̀ ark of covenant Ọlọ́run ni temple ti Solomon nǹkan ta ló gbé blueprint ẹ̀ sílẹ̀ Ọlọ́run ni ark ti Noah ark of Noah ark ti Noah kọ́ ẹjọ́ ta ló gbé blueprint ẹ̀ sílẹ̀ ṣé bí ẹgbọ́n measurement gbogbo bó ṣe máa ṣe ọwọ́ Ọlọ́run ni blueprint wà ẹ wo bó ṣe gbé ayé kalẹ̀ ó gbé sórí ìsanmi kò máa rí òkè la máa ń wò yí kò sí pílà kò sí beam kò jábọ́lé wa lórí ẹ wo blueprint gbogbo ẹ̀ ṣe lọ daytime nighttime oòrùn òṣùpá ìràwọ̀ gbogbo ẹ̀ igi ewéko oríṣiríṣi ẹ wo blueprint Ọlọ́run táà ní fi bẹ̀rù ẹ̀pọ̀ Ọlọ́run ní títí ayérayé ẹ wo blueprint Ọlọ́run ló ní blueprint lọ́nà òun ló ní iná òun ló ní imọ́ so ìtọ́lọ́run sọ pé mi pé fọmọ Yorùbá òun ló ní mi ò lè take authority mi ò lè sọ pé mi mo ní níbo mo ti ní lápá abo bọ̀tẹ́ gba àwọn nǹkan tọ́lọ́ ní ká máa fi yí àwọn èèyàn pé nǹkan báyìí a máa ṣe báwọn náà ti ń kọ́pì ẹ̀ àgbàtọ́ rí pé nǹkan tó dáa ni so lágbára Ọlọ́run àwọn tó jẹ́ pé contractors ni wọ́n ẹ lọ register kò àwọn tó ń sọ pé wọ́n ń béèrè bóyá àwọn ní registration company no ẹ skip ẹ kò ní ìdí pé kẹtì ní company tẹ́lẹ̀ kò ní ìdí tẹ́ ẹ̀ bá ní rí tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ lè ṣiṣẹ́ yẹn dáadáa ẹ register síbẹ̀ àwọn tó ní registration gan à lè lò wọ́n ṣẹ̀ tún máa gba registration ti Yorùbá ni wọ́n ṣẹ̀ máa gbà ní immediately tí interim government bá ti bẹ̀rẹ̀ ń sìn wọ́n máa bẹ̀rẹ̀ Yorùbá identification number bíi social security number wọ́n máa bẹ̀rẹ̀ sí gbà á gbogbo àwọn tó ní company tó ní gbogbo ẹ̀ wọ́n máa gba ti Yorùbá a lè máa wa mọ́tò ní ilẹ̀ Yorùbá kó jẹ́ plate number Nàìjíríà ló wà ń bẹ̀ tí Yorùbá ní náà lóòótọ́ a máa fún wọn láàyè wípé láàrin ìgbà báyìí sí ìgbà báyìí change ẹ̀ so wọ́n tó bá ti ní registration ṣé registration Nàìjíríà ló fẹ́ máa lò ní Yorùbá nation nínú Yorùbá nation máa register company ẹ̀ náà so wọ́n tó bá tí ní registration àbó òtẹ̀ register rẹ̀ so register tó bá mọ̀ pé Ọlọ́run fi sí ẹ ní ọkàn yìí pé o ní nǹkan tó lè ṣe ṣé títì ló mọ̀ ṣe ni ilé ló mọ̀ kọ́ ni aṣọ ló mọ̀ rán ni uniforms oríṣiríṣi nǹkan contract ẹ̀ ti pọ̀ jù torí gbogbo àṣẹ̀ṣẹ̀ máa ṣe ni so èwo ni owó hospital ló mọ̀ kọ́ hospital ló mọ̀ equip kíní kan ló ń ṣe gbogbo ẹ ló register so tó bá ti débẹ̀ wọ́n kàn máa wo àwọn tó wà ń bẹ̀ so kò ní ìdí pé ó dìgbà tó bá fún eléyìí tẹ́ bá fẹ́ gba contract o máa fẹ́ lè lówó o máa fún yẹn lówó o máa fún yẹn lówó wọ́n ti gba owó tán ìwọ náà wá pàdé contract yẹn wà wá pàdé ẹ̀ dáadáa
contract tó yẹ kó ju 1,000 lọ wà wá ní 1 million ní láti gbogbo ẹ̀ la máa check àwọn tó máa check ẹ̀ wà ń bẹ́ẹ̀ tó bá ní o fẹ́ contract tó fẹ́ ṣe iye báyìí ni yẹ̀yẹ́ wọ́n máa check ẹ̀ sínsìn ọ̀rọ̀ transparency á dẹ̀ sọ fún ẹ pé jọ kí ló dé ìgbà táwọn wò contract is only 50,000 kí ló dé tó pé ní 500,000 ṣàlàyé rẹ torí kò sẹ́ni tó máa sọ pé tó bá dẹ̀ ní pé èèyàn kan ló wá sọ fún ẹ pé o ní di 10% ẹjọ́ ó ta ni kò sáyè káyè ní Yorùbá nation ṣe iṣẹ́ ẹ ṣe òótọ́ kí ọkàn ẹ balẹ̀ bó ṣiṣẹ́ ẹ bó ṣe dáa bó ṣe wà nìyẹn ẹjọ́ ẹ lọ rẹ́gísítà o kó má di ọmọ ní àwọn kan dẹ̀ ń gbaṣẹ́ wọn fáwọn ṣe ẹ lọ rẹ́gísítà o gbogbo ẹni tó bá mọṣẹ́ ọwọ́ ṣe ẹ rẹ́gísítà kò bá jẹ́ pé mechanic rẹ́gísítà kò bá jẹ́ electrician rẹ́gísítà iṣẹ́ wà fún gbogbo nǹkan tá à ń sọ yìí àbí ṣé tí ìjọba Yorùbá bá bẹ̀rẹ̀ ń sìn ṣé àwọn mọ́tò ìjọba ogbẹ̀ ṣé àwọn kankan ló máa tún ṣe mẹkáníìkì kankan ló máa ṣe tó dẹ̀ wò káàkiri gbogbo eré káàkiri ṣe mọ̀ pé àwọn mẹkáníìkì kan ni tó bẹ̀rẹ̀ láti máa wo ok wọ́n ní ìdí kìíní báyìí ilẹ̀ Yorùbá à ń lọ wo website ní state à ń lọ wo pẹ̀ láti lẹ́yìn Ọlọ́run mo máa ń sọ mo dẹ̀ máa ń tún sọ ṣẹ́rí tọ̀tẹ̀ yìí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Ọlọ́run bá ti lò mí tí mo ṣiṣẹ́ ìmúlọ nìyẹn ṣẹ́rí ti Yorùbá nation mi ò tí ì lọ o mo wà ń bẹ̀ o lágbára iṣẹ́ Èdùmàrè mi ò ní kú o mo wà ń bẹ̀ ìdí tí mo dé ṣe wà ń bẹ̀ jẹun tí gbogbo tọ́lọ̀ sí mi ní ọkàn ó pé blueprint tẹ̀lé lọ lórí wa gbogbo ẹ̀ tí bá ti tí mo rí pé accomplish mission accomplish wá mi ní tẹ̀ dá sí ní tẹ̀ ni mo gbọ́ torí mo mọ̀ pé gbogbo máa ràn ara ẹ̀ lọ nìyẹn torí mo mọ̀ pé blueprint ta ní ó ní í ṣe pẹ̀lú ọmọ oyún inú ọmọ tó ṣẹ̀ bí àgbàlagbà arúgbó àti ọkùnrin àti obìnrin àti ẹni tó kàwé àti ẹni tó kàwé gbogbo ẹ̀ ló wà fún ní blueprint yẹn dúró fún ó kéka oníkálùkù títí kan physically challenge kò sí ẹni tí a blueprint yọ sílẹ̀ tó dẹ̀ ṣe rọrùn bọ́lá ń ṣe nìyẹn pé ọjọ́ èmi lógún òun ni àwọn ọ̀dọ́ torí mo mọ̀ pé ògo Ọlọ́run pọ̀ tí mo mọ̀ ni wọ́n sọ fún mi mo rí dáadáa nígbà tí mo lọ káàkiri mo rí àwọn ọ̀dọ́ wa ògo pọ̀ ẹ wá wọn tán síta wọ́n ti rọ́nà pa o ìyanu ti ṣẹlẹ̀ Ọlọ́run ti ṣe àtúnṣe ọba àjíǹde ó ti jí ògo wọn dìde wọ́n máa rí lo ní ìta ti bẹ̀rẹ̀ ìjọba Yorùbá tó ti bẹ̀rẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ tó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ rẹ́gísítà o ṣẹ́rí nígbà tá a bá wà ní Occupy Yorùbá Nation now ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká friendly síra wa ẹ jẹ́ avoid ìjà kò sí ẹ̀yà kankan láàrin wa ń bẹ̀ o èèyàn ìfọ́lọ́ àìlèlélè èèyàn kan lélẹ̀ ń tẹ̀lé kínní kan nìyẹn ń tẹ̀lé kí o sí tó jọ bẹ́ẹ̀ ń bẹ̀ o àwọn ọmọ Yorùbá láwa ń bẹ̀ o láwa ní Occupy Yorùbá Nation now bọ́sìpọ̀ ẹ̀tọ́ rẹ gbogbo àwọn ọmọ Yorùbá láwa ń bẹ̀ so ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi jọ wà pọ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká friendly pẹ̀lú ra wa ẹ má jẹ́ kí ìjà wà tàbárì nǹkan kékeré tó fẹ́ fa ìjẹ́ èṣù ni ẹ jẹ́ ká lè dànù játijàti kó kúrò láàrin wa ń bẹ̀ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ má ja ìyà èèyàn kan sọ́tọ̀ àbí èèyàn kan kankan náà ni wá orílẹ̀-èdè wa ta ti bọ́ sínú ẹ̀tàn yìí kò sí ẹ̀yà kankan mọ́ gbogbo wa ìkankan náà ni wá ìgbéga orílẹ̀-èdè wa lápapọ̀ dẹ̀ là ń fẹ́ kó gbogbo akóbúyọ ká lè máa yan Ọlọ́run ká lè máa sin Ọlọ́run ẹ má jà lọ sí Yorùbá Occupy Yorùbá Nation now pẹ̀lú ọkàn yìí pé mo fẹ́ lọ bẹ́lẹ̀ ìjà toró jẹ́ èèyàn eléyà àbí èèyàn yẹn kò sí èèyàn kankan bì kankan o rárá o gbogbo ọmọ Yorùbá ló wà ń bẹ̀ o ó wà fún ọmọ Yorùbá ní àpapọ̀ ní o ìyẹn ni kẹjá fọkàn sí ẹ̀dá jẹ́ brothers keepers ní ìmọ̀ Yorùbá ẹ̀ o ẹja káṣọ máa ṣọ́ra wa bí àwọn ṣe ń sọ ká watch ara wa ká mójútó ra wa ẹ jọ̀ọ́ lẹ́yìn náà ẹ jọ̀ọ́ níbẹ̀ area yẹn drug free area ni o kò sí alcohol kò sí drug o ẹ jọ̀ọ́ ọmọlúàbí wa yẹn gangan òun ni kẹjá gbé dání ọmọlúàbí wa tó dẹ̀ ní ìgbàgbọ́ nu Ọlọ́run ẹ jọ̀ọ́ so ẹ jẹ́ ká mójútó ra wa
gbogbo nǹkan tó ní káàkó bá dẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bí ìṣọ́ àbí nǹkan kan ìṣọ́ ara ẹni right àti lò ó ẹni right àti lò nǹkan yín drug àti alcohol ni ò sí bẹ́ẹ̀ kò dẹ̀ sí jà ìfẹ́ ni torí àkúkú ṣe nǹkan kan tí ó ní ṣe pẹ̀lú ìjayà ń bẹ̀ o orí ẹ̀tọ́ wa ni ẹ̀dẹ̀jọ́ ta bá wà ń bẹ̀ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó carry rumors ń bẹ̀ láti máa dẹ́rù bá àwọn èèyàn láti jẹ́ kí panic wà bóyá káwọn èèyàn fẹ́ máa sáré nǹkan kan no way and anything whatever jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa o ẹ má jà panic pé bóyá wá ń sáré à ń rush irọ́ o láíláí ẹ já dúró gidigba kí ló ń bọ̀ sílẹ̀ ògbà níbo àwọn òyìnbó máa ń ṣe ẹ̀yẹ kan wọ́n á ní tí nǹkan kan bá wà tó ń dẹ́rù bá àwọn èèyàn òyìnbó máa sáré lọ fẹ́ wo kí ni nǹkan tó ń dẹ́rù bá yàn wọ́n ní ṣe ni dúdú máa mú eré kò mọ nǹkan tó ń dẹ́rù bá o kò mọ nǹkan ó kàn gbọ́ ni o á máa sá lọ wọ́n bá ń bí kí ló ń lé ẹ kò mọ nǹkan tó ń lé o unlike òyìnbó máa lọ ó fẹ́ mọ nǹkan náà tó ń lé òun ló ṣe dàbẹ́ ń pé wọ́n láyà torí náà ẹ jọ̀ọ́ tá a bá dé ibẹ̀ security pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run làbò wa o ọlọ́run gangan ló máa ṣàbò fún wa bọ̀ lágbára ọlọ́run àwọn èèyàn tó tún tọ́lọ́run yàn láti jáàbò wọ́n máa wà ń bẹ̀ ẹ má jà bẹ̀rù ẹ tún jẹ́ ká jẹ́ watchdog ara wa ẹ má jà bẹ̀rù ẹ má jà panic anything tá a bá gbẹ já lè control ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ẹ já take control ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má jẹ́ kí nǹkan kan dàrin wa rú àbí máa lé wa máa sá síbi sásàn kò sí àyè yẹn eléyìí ń ṣe sá síbi sásàn òun ìjáde eléyìí ń ṣe ìjáde bíi ti tẹ́lẹ̀ o tá a máa ṣe awareness tá a máa padà sílẹ̀ ìjáde eléyìí yàtọ̀ o ìjáde occupy lélẹ̀ occupy bọ́ sí ipò ẹ̀tọ́ ẹ̀ à ń gba nǹkan dúkìá wa lélẹ̀ ìwé ilé wa tenant jọ afẹ́gbalé wa bó ṣe wà nìyẹn ẹ jẹ́ ká dìde ẹrù má bà wá kó má sí panic kankan torí peace la bá dé látijọ́ ta ti ń ṣe orí peace náà la wà tọ́lọ́ dẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa peace yìí ni o ẹ jọ̀ọ́ kó má sí jà rárá àwọn òde jagun ṣùgbọ́n a máa defend ara wa bó ṣe wà nìyẹn àbúrò oníṣèyàn kankan nu wa lágbára ọlọ́run láṣẹ ọlọ́run àbúrò oníṣe wa ẹni tó bá dẹ̀ dàníyàn kóun fẹ́ ṣaburú sí wa ọlọ́run bá wa pa wọ́n run ọlọ́run kó máa mú wọn kó lẹ̀ láṣẹ ọlọ́run a dẹ̀ rántí o wípé tá a bá ń lọ a máa kó nǹkan dání bíi sleepover items bíi oil toothpaste nǹkan bẹ́ẹ̀ nǹkan kéékèèké ṣá ká kó dání handkerchief tissue flashlight fóònù wa gbogbo nǹkan ṣá ní nǹkan kéékèèké tá a lè mú dání fún bíi pé èèyàn lọ sí sleepover torí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dẹ̀ tún continue láti máa gba àdúrà ẹ jọ̀ọ́ lórí ọjọ́ yìí àtàwọn nǹkan tá a máa ṣe tó kù ẹ jẹ́ a gbàdúrà o kọ́lọ́run kó bless wa tó pọ̀ kọ́lọ́run dẹ̀ bá a pa gbogbo àwọn ọ̀tá wa run o gbogbo àwọn tó ní kò ní ṣeé ṣe kò ní jáyọ̀ kò ní kọ́lọ́run bá a pa gbogbo wọn run àwọn nìkan parun kò sí tó kàn wá ire ni tàwọn ọmọ Ọlọ́run ire ni tọmọ Yorùbá o ẹ dẹ̀ jẹ́ ká continue láti máa pronounce wípé congratulations Yorùbá nation new nation congratulations Yorùbá nation new nation ká dẹ̀ máa gbàdúrà fún Yorùbá nation ẹ má jẹ́ àgbàgbé yẹn ẹ jẹ́ ká máa ṣe sọ ẹ jẹ́ ká máa sọ léraléra ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ àgbàgbé ẹ̀ rárá. ṣé ẹ rí nǹkan kan ṣẹlẹ̀ mo fẹ́ sọ fún yín àwọn kan bí mi léèrè wọ́n ní ṣé mo ní backup mo dẹ̀ dá wọn lóhùn mo ní backup wọ́n ní àwọn wo ni mo ní àwọn bá wo Ọlọ́run ní backup mi ó kọ́kọ́ surprise wọn mo ní ṣé Ọlọ́run ò tó ni ṣé kò wà more than sufficient fún wa ni ṣé Ọlọ́run ò tó ṣe backup èèyàn ni Ọlọ́run ní backup wa o Ọlọ́run ní backup mi o Ọlọ́run ní backup àwọn ọmọ Yorùbá o tó dúró lórí òtítọ́ àtòdodo yìí o Ọlọ́run ní backup wa Ọlọ́run wà more than sufficient láti jẹ́ backup wa ẹ̀rù ò bà wá àyè ò fò wá rárá so kò sí wàhálà nǹkan kan tí mo fẹ́ sọ ni pé gbogbo àwa tó jẹ́ pé a pé gbogbo bí nǹkan ṣe ń lọ ó ń ta bà wá ó ń kàn wá
ó ń ṣẹlẹ̀ sí wa màá bẹ̀ wá pé kí gbogbo á bọ́ta o kí gbogbo á jáde ẹni tí nǹkan yẹn bá ń ṣe ní gbogbo nǹkan ìbàjẹ́ ìkà tó ń hù lọ́wọ́lọ́wọ́ yìí tí nǹkan yẹn ń dọ́dọ̀ ẹni náà tí ò róúnjẹ jẹ tí ò jóúnjẹ tó wù ú tí ò ní fọkànbalẹ̀ tí ò níṣẹ́ tí ò síná tí ò sómi tí gbogbo nǹkan báyìí ń ba ṣẹlẹ̀ sí tó bá lóun ò jáde kò dá o ẹ jẹ́ kí gbogbo wa kó jáde pátápátá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run kò sí wàhálà Ọlọ́run ti ṣe ìyanu o kò yí padà àníṣe Yorùbá nation ó ti dúró ìyẹn ò yí padà láéláé ìwé ẹ̀ ti wà lọ́wọ́ wa ìgbà tá a bá fẹ́ sọ pé òkè ó yá wa o àwọn dẹ̀ ti yá wa ń sìn torí àwọn òní bá wa lọ àwọn òní jó láti rọ́ọ̀lù process ti Nàìjíríà kó kan wà náà àwa ti kó mbẹ̀ Ọlọ́run ti ṣèyanu fún àti dádúró ká dẹ̀ mú ká ṣe tó kan physical ti wá ń sìn ló kàn ó kàn wá physically ń sìn ká ṣe tó ẹjọ́ ẹja dìde ní gbogbo ọ̀nà pátá ẹja dìde tán o kò sí ọ̀nà mi o kò sí alternative rárá ọ̀nà àbáyọ kankan ò sí ọ̀nà kan ṣo yìí ni o ẹ má jà mí sáàtì ẹ̀ ní mìsẹ̀ Ọlọ́run ti ṣèyanu ẹjọ́ kí la máa lóde ta máa náà fẹ́ mìsẹ̀ níbi tọ́lọ̀ ń ṣoore dé yìí ní gbogbo bá ṣe jọ́ rìn bọ̀ tá à ń rìn bọ̀ lóríṣiríṣi nǹkan tójú wa tó jẹ́ eré lójú wa máa rí àwádé last point ẹjọ́ ìbẹ̀rù pé kí ni Ọlọ́run ìjà rí bẹ̀rù ẹjẹ́ àgbàdo ẹ̀gẹ́ ìṣẹ̀rù ìjayà Ọlọ́run kó fún wa ní boldness yà láti lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde àsìkò yín ni táìmù yín ni o ẹ dìde kò dẹ̀ ṣe táìmù tó jẹ́ pé ẹ máa ṣiṣẹ́ tán àwọn kan wá sọ pé àwọn àìjáàkẹ́ àwọn gba ipò yẹn wọn á máa láwọn lo ipò nílùú wo Yorùbá nation lélẹ́yìí o kò sí nǹkan tó jọ o ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ̀yin lẹ máa ṣe táìmù yín ni Ọlọ́run lòdì yín ni ó lòdì yín gidi torí ẹ̀ lọ́ta ṣe gbogbo nǹkan burúkú tán ṣe ṣùgbọ́n àtìlẹ́yìn Ọlọ́run àtúnṣe ti wà ìyanu ti ṣẹlẹ̀ gbogbo ìdè ti túnú ayé yìí ẹ dìde o kò sí ọ̀nà mi o kò tiẹ̀ sí nì ètò sì ń ṣe ìkẹ́ wẹ́wẹ́ inú ẹ̀ lẹ́rìí yìí o wẹ́wẹ́ inú ẹ̀ nìyí o ló ṣe dàbẹ́ pé mò ń pariwo wọ́n lé bẹ́ẹ̀ ní 2020 ó tọ́ dẹ̀ ní 2022 Ọlọ́run dẹ̀ ṣe ìyanu ó wá sí ìmúṣẹ gbogbo ọ̀sẹ̀ tá à ń gbé reclamation ní 2022 so occupation ni ó wá parí ẹ̀ ń sìn last one náà dẹ̀ nìyẹn kí n tarí fi bẹ̀rẹ̀ ẹ jáde tó kò sí táìmù o rárá àdẹ̀fẹ́ rìn ìpàdé wọn rárá àwọn tó láwọn ṣe ìbò ní Nàìjíríà fún ìpàdé wọn kó ní káàkùdó láàyè ẹ̀ bó ṣe wà nìyẹn àjà ogun oníjà ṣùgbọ́n a máa defend ilẹ̀ wa kẹ́nikẹ́ni kó má lóun fẹ́ wá dẹ́rù bà wá o àjáde pé kí ẹ bóyá ń ṣe rally wọ́n ṣe protest tí wọ́n eléyìí yàtọ̀ àwọn occupy ni o torí ẹ̀ la ṣe pín gbogbo ẹ̀ káàkiri ọ̀dọ̀ àwọn governors o assembly gbogbo ẹ̀ káàkiri láti pín káàkiri o àgbáyé ti gbọ́ o right wa ni o ní ìdá ti ṣe gbogbo yẹn bọ̀tà ń ṣe ń torí ajọ́ ọmọlúwàbí kó má di pé mi ò gbọ́ mi ò mọ̀ kò sí yẹn bẹ́ẹ̀ o occupy lélẹ́yìí o kò ń ṣe pọ́n máa ní ẹ̀wọ̀n arrest ta ni lórí kíni ẹni bá dán wò ó pé ogun ni o ẹni tó bá dán wò ó pé ogun mo dẹ̀ sure pé ìjọba Nàìjíríà ò ní ṣe ṣùgbọ́n tán bá láwọn láàyè ẹ̀ kán continue èyí tá a wà lẹ́nu ẹ̀ no going back kò kọ́kùn yí padà not going back Yorùbá nation ti dúró bẹ́ẹ̀ni láṣẹ tó lórí ó ti dúró dáadáa pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ọ̀dọ̀ ògo gbogbo ọ̀dọ́ ọmọ Yorùbá dẹ̀ máa búyọ àmín níwọ̀nba àgbà tí ògo oorun òṣùpá àràwọ̀ bá ń búyọ ògo gbogbo àwọn ọ̀dọ́ wa máa búyọ àṣẹ wá àwọn tó rò pé àwọn ti ṣe ìkà fún ọba àjíǹde ó máa ṣe ìràpadà eré wọn àṣẹ wá wọn máa rògo tiwọn náà lò àṣẹ torí ní ọmọ Yorùbá nílẹ̀ ẹnikẹ́ni tó máa ní ọmọ ọ̀tá ni tọ́ọ̀gì ni ọmọ ọ̀tá ni ọmọ gàfé ni ọmọ kinní kan ni kò ní ṣẹlẹ̀ ọmọ gbó ni àìláyé bàjẹ́ ni ká má rí láyé kò sí kankan náà ọ̀dọ́ ọmọ Yorùbá tó máa jẹ́ orúkọ yẹn bẹ́ẹ̀ni lẹ́yìn kan máa tó gbọ́dọ̀ wa lọ́mọ ológo ọmọ ọlọ́lá ọmọ olóríire bẹ́ẹ̀rẹ̀ ọmọ olówó ó ti kọ́lé òun ló kọ́lé òun ló ṣe lé oríire náà máa associate wọn gba àwọn ọ̀dọ́ wa pẹ̀lú àṣẹ ti Ọlọ́run àmín rí ni tẹ́ bá ń kọrin fún mi ni ẹ má ní máa jẹ wọn mọ́
ẹ tó bá ní kí n má jẹun àwọn ọ̀dọ́ ẹ wo àwọn ọ̀dọ́ yìí ó máa mo máa ojú mi báyìí mo máa rí kán ṣoye lórí àlàyé yìí mo máa rí o wọ́n máa pálé lójú mi bẹ́ẹ̀ ni wọ́n máa ṣoye lójú mi wọ́n máa bímọ wọ́n máa dùnnú pẹ̀lú fámìlì wọn àwọn ìtọ́ tún ti bí tó máa ṣoríire ni jẹ́ pé inú mi náà tó máa dájọ́ máa yan ọlọ́run lógo ni eré tèmi nìyẹn gbogbo àwọn ọ̀dọ́ wa pátápátá gbogbo àwọn ọmọ wa eré wọn máa ṣojú wa eré wọn máa ṣojú wa àwọn náà dẹ̀ máa wà nù ipò ọlá inú ìdùnnú nínú ayọ̀ ni ní jẹ́ liability sáwọn ọmọ wa lágbára ẹ̀jẹ̀ Jésù láṣẹ tọ́lọ́run fi dá ayé àti ọ̀run nínú ipò oore la máa wà àwọn ọmọ wa náà máa wà nù ipò ògo náà làá náà máa wà ọmọ wa máa rí ògo wọn lò láéláé títí ayérayé ẹ jẹ́ ká dìde ẹ má jẹ́ kí ẹ̀rù bà wá o àsìkò ti tó kò sí nǹkan náà kò sí nǹkan kan tán lè sọ tán lè ṣe ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn o ọlọ́run dẹ̀ ló máa ní gbogbo ògo títí ayérayé ẹ ṣé mo dúpẹ́ sísà mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo ọmọ Yorùbá mo dúpẹ́ gbogbo ìgbà mo dúpẹ́ ìfẹ́ mo dúpẹ́ àdúrà mo dúpẹ́ gbogbo ìgbà ẹ ṣé mo dúpẹ́ láyọ̀ báyìí la máa gbúra wa ojú òní tiwa.